mo máa ń tẹnu mọ́ àìsàn méjì yẹn ó ní diabetes and hypertension. ọ̀pọ̀ ènìyàn ló dẹ̀ ń ṣe tí ò mọ̀ gan. ṣe bí fibroid ṣe bí wọ́n máa sọ pé dandan kan ṣe surgery kan for ṣe fibroid. surgery ni. èmi fọwọ́ ẹ̀ sọ̀yà pé àgbo ẹ̀ wà 100 bẹ́ẹ̀ ẹ wo orúmọ ìmí chọ́ọ̀chì tí wọ́n ń lọ nígbà náà ìyá yẹn lóhun ti ní pé kán wá ṣiṣẹ́ ìràpadà ipe wọn wá ṣe ó ní torí ẹ̀ náà fi kú irọ́ sì ni irọ́ ni kìí ṣe ìràpadà ni ló jẹ́ kan èmi mo sọ pé kìí ṣe ìràpadà tán lọ ṣe. àwọn pastors and pastor afa wọ́n ti brainwash wa débi wípé even tán bá rí pé ẹ mú ewé méjì bóyá ẹ mú ewé kan wà tó dáa fún arthritis gan. What is arthritis? tí eegun bá ń ròyàn. Welcome to Smedia podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. If you are watching me for the first time, if you are seeing this channel for the first time, if you are watching this video for the first time, I want to welcome you to the family. You are welcome. And I want to use this medium to appreciate all our loyal fans. Thank you so much for your support, for the love, for the care, for the comments. Thank you so much. And the Lord will continue to bless you. And if you are seeing me for the first time, I'm still your humble host, Stephen Adekunle. On today's episode, I have an amazing guest with me, which want to dive into some mystery things that happen in this world that we all learn from. And according to the title of this program, Mystery, I will urge you to please just take your time to watch this video from the beginning to the end, even before you drop your comment, so that you can learn. So that we can learn. So let's dive into this section today with my guest. Don't forget, please make sure you subscribe on this channel. Click on that subscribe button down there. Doing that, you get notification on your phone whenever we drop videos, episode like this. Orúkọ tèmi ni Oluwafunmilayo, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Àṣàbí Natural Herbs. Wọ́n ní ìbéèrè tá máa ń bi àwọn àlejò wa tá bá gbé wá sórí ètò. And one of the reasons tá máa ń béèrè ni pé so that àwọn èèyàn tó ń gbọ́ wa wọ́n lè mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀, àlejò tó ń sọ̀rọ̀, wọ́n mọ̀ nǹkan tó ń sọ, wọ́n dẹ̀ ti ní ìrírí àwọn nǹkan tó ń sọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí máa lọ kékeré díẹ̀ sí bóyá ìrìn àjò yín nígbà tẹ́ kéré. Yeah. So ṣé ẹ̀yin ní àǹfààní láti dàgbà pẹ̀lú àwọn òbí méjèèjì? Rárá o. Mi ò ní àǹfààní láti dàgbà pẹ̀lú wọn. Ìgbà tí màá fi gbọ́njú àwọn méjèèjì ò jọ sí papọ̀. Àwa mẹ́fà ni wá. Bẹ́ẹ̀ ni. Àwa mẹ́fà. Ẹ̀mí pé ẹ̀yin ọmọ mẹ́fà ni ìyá yín bí. Ọmọ mẹ́fà ni mọ́mì mi bí. Ṣùgbọ́n àwa mẹ́rin kan a jẹ́ ọmọ ìyá àti bàbá. Okay. Ìgbà tí ìrìn àjò àwọn méjèèjì tó rí bó ṣe fẹ́ rí. Mọ́mì wa tẹ̀síwájú lọ fẹ́ ẹlòmíì, wọ́n bí ọmọ méjì. Bọ̀ tí mi ò bá sọ kò sẹ́ni tó mọ̀. Nígbà kan ṣe pé bóyá dádì wa yàtọ̀. Ó yàtọ̀. So àwa mẹ́rin. Ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀, dádì mi mú mi torí èmi nìkan lóbìnrin. Bẹ́ẹ̀ ni, èmi nìkan lóbìnrin tí dádì mi àti mọ́mì mi bí àti then. So wọ́n wá mú mi lọ́dọ̀ mọ́mì mi. Wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ àbúrò wọn tó tẹ̀lé wọn, ìyẹn àbúrò dádì mi tó tẹ̀lé wọn. So ibẹ̀ ni mo wà tí mo fi ka iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní side Ọjọ́ ní Ìbàdàn. So ibẹ̀ mo wà títí ìgbà tí mo wá fẹ́ bọ́ sí I was brilliant. So wọ́n ní kí n try common entrance ní primary 5. Wow. So primary 5 ni mo wá tí mo ti ṣe common entrance. So that common entrance ni mo fi ní opportunity láti padà sọ́dọ̀ mọ́mì mi. Torí àbúrò dádì mi yẹn ọtí ni wọ́n ń tà.
nígbà náà mo dẹ̀ jẹ́ ọmọ tó bẹ̀ dáàdì mi pásítọ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ ni mọ́mì mi sọ pé wọ́n fi ọmọ àwọn ta ọtí torí mo máa ń fẹ́ lówó lọ́wọ́ ń gbà yẹn so màá di omi tó bá ti dinú àwẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn ní wà mọ́tí so màá wá di omi sínú láìlọ́ màá kó sínú fridge tá à ń lò nígbà yẹn màá kiri ẹ̀ nínú àwẹ̀ lọ́jọ́ níbi army barracks yẹn ní ṣọ́ọ̀pù wọn tí ìwo gbogbo bẹ̀ nígbà yẹn so màá kiri omi ọ̀rẹ́ mọ́ mi kan ló wá rí mi lọ́jọ́ tó wá sọ fún wọn ní mọ́nàtàn ní ṣọ́ọ̀pù mọ́ mi wà so ó ṣàwá sọ fún wọn àwọn tí jọ ń fa gbogbo yẹn lẹ́yìn ṣẹ̀mọ̀ èmi kéré ń gbà náà mi mọ́ pípé ọmọ mi wọ́n lé ọmọ mi kiri pure water níbi ibi tán ti ń gbé mọ́tò ọ̀yọ́ lọ́jọ́ nǹkan tó fẹ́ lọ fọmọ ṣe ó ṣà ti ń dìjà láàrin wọn àwọn mẹ́ta àbúrò dáàdì mi yẹn dáàdì mi àti mọ́mì mi so later mọ́mì mi ṣàwìn mo ṣà padà sọ́dọ̀ wọn. Wow. That was 1995-96. Wow. Yeah. 1995-96. Mo ṣá padà sọ́dọ̀ mọ́ mi nígbà yẹn. Bí mo ṣe bẹ̀rẹ̀ secondary school ọ̀dọ̀ wọn ni mo wá ń gbé tí mi lọ anyway. Ní gbogbo ìgbà tẹ́ fi wà lọ́dọ̀ mọ́ sí báwo ni nǹkan ṣe rọrùn dáadáa sí? Torí ọ̀pọ̀lọpọ̀. Nǹkan rọrùn o, torí oúnjẹ mọ́ mi ń tà. Oh. Yes now. Nǹkan rọrùn dáadáa. Kò sí nǹkan tí bá dẹ̀ ti kúrò nínú. Ọlọ́run kò sí nǹkan tí mo fẹ́ kò sí nǹkan tá a fẹ́. Because she's very strong. Strong iron lady kò sí wọ́n á ṣàtẹ́ lọ́rùn pé nǹkan tó bá ti fẹ́ wọ́n á ṣe nǹkan rọrùn kò sí nǹkan kan tó le ní side ọ̀dọ̀ wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ òbí mi tí wọn ò bá ní àǹfààní láti sí pẹ̀lú ọkọ wọn tó lè jẹ́ pé àwọn nìkan náà ń tọ́ ọmọ ọ̀pọ̀ ìgbà míì wà tó jẹ́ pé wọn kì í lè ní agbára láti lè tọ́jú àwọn ọmọ yẹn mọ́ nítorí pé kò sí ọkùnrin tí tó máa kún wọn lọ́wọ́ láti support láti lè tọ́jú àwọn ọmọ yẹn tó dẹ̀ máa ń jẹ́ kí ọmọ padà gan ya ìyàkuyà. Àmọ̀ràn wọlé lè gba òbí nítorí èmi rò pé gẹ́gẹ́ bí òbí tó bá bímọ ó yẹ kó lo gbogbo agbára ẹ̀ láti lè most parents tá a ní sìn they don't even care about their children again. tó máa ti bímọ sáyé báyìí o find your way o. So kí ni nǹkan tẹ́lẹ̀ sọ́nbẹ̀ yẹn nítorí ìrírí tẹ̀yìn ní láti ọ̀dọ̀ àwọn bí. mo máa nǹkan tí màá kàn gbà wọ́n mọ̀ràn fún ni pé kàn kọjú mọ́ṣẹ́ wọn ni. ṣé rí tí wọ́n bá kọjú mọ́ṣẹ́ wọn tí wọ́n fàdúrà sí tọ́lọ́run bá wọn fàlùbáríkà sí iṣẹ́ tán ṣe àwọn ọmọ wọn ò ní yàyàkuyà. By God's grace mo ní ẹ̀gbọ́n tó jẹ́ ìlú mọ̀ká mi nífẹ̀ẹ́ dárúkọ wọn mo lẹ́gbọ́n tó jẹ́ ìlú mọ̀ká tó dẹ̀ jẹ́ wípé nípasẹ̀ tí mọ́mí á béèrè pé kí ni ìwọ fẹ́ ṣe ó yá kí ni ìwọ fẹ́ ṣe ó ní wọ́n fi di nǹkan tí wọ́n dà. Likewise èmi náà mo rántí pé ìgbà tí I was trained as auxiliary nurse I choose láti sọ pé mo fẹ́ ṣe auxiliary. So ìgbà tí mo ṣe tán láàrin ìgbà tí mò ń ṣe lọ́wọ́ ni wọ́n sọ fún mi pé why tí mi lọ sí school of nursing owó wà láti ràn mí lọ ṣùgbọ́n ẹ mọ̀ ìgbà tí ó sì pé ó yá lọ ṣe science class ṣe kínní I choose commercial class. Okay. So ìgbà tí mo ṣe tán àwa ni first ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe NECO. Okay. Àwa la kọ́kọ́ ṣe ní year 2000 tí Lamade Shina tó sọ pé òun máa sanwó WAEC ọkùn sanwó NECO nígbà yẹn. So mo ṣe NECO bọ́ mi láǹfààní láti ṣe WAEC torí mọ́ mi sick ní time gbà yẹn. Ìgbà tí wọ́n tára wọn á fi yá sí owó WAEC ti close owó NECO tí LAM ṣe tó san ó ní mo láǹfààní láti ṣe jáde. So ìgbà tó di 2002 ni mo ṣẹ̀ṣẹ̀ lọ ṣe WAEC. That period ni mo fi ń train as auxiliary nurse. Ìgbà inú wa ní ṣe
màá lọ sí school of nursing mo wá ní mi ní result tí mo lè fi lọ but kò sí ẹni tó máa là wá lóye. Àwọn ẹ̀gbọ́n mo ní ẹ̀gbọ́n ọkùnrin méjì níwájú kó tó kàn mí àwọn yẹn náà oníkálukú wọ́n ti ń jagun live wọn àárí èèyàn ṣí wa létí mọ́ mi dẹ̀ lọ́rẹ́ mi lọ́rẹ̀ so àárí èèyàn ṣí wa létí pé ó lè lọ pẹ̀lú result tó ní wípé tó bá wọlé school á padà lọ fi result kún ó máa ṣe kọ́dún kan tó pé àárí èèyàn là wá lóye ń gbà ẹ̀ so ni mo ọ̀rọ̀ school ṣàyọ lẹ́mìí mi èmi ni mi ò lọ school kò ṣe pé wọ́n fẹ́ rán mi o gbà tí mo wá ṣe ṣé mi ti kúrò ńlá. ok ti kúrò tó. mi ti kúrò ṣé mi ti kúrò ńlá mo ṣe ń lọ àbí. nígbà tí mo wá ṣe auxiliary nurse yẹn nígbà yẹn kò pẹ́ ni mo lóyún. mo lóyún ní 2003 mo gbóyún ni o. mo fẹ́ bèrè náà pé ṣé ẹ lóyún ni àbí ẹ gbóyún. mo gba oyún. ta ló fún yín tẹ́yìn náà gbà. mo gba oyún ní 2003. ẹ ti kọ́ sọ pé ẹ bẹ̀. mo bẹ̀. ok. mo bẹ̀ ṣe rí mo bẹ̀ èmi náà mọ̀ pé mo bẹ̀. ẹ̀yin náà mọ̀. ok. tí máa ti lọ bí iṣẹ́ tí máa ti lọ síbi iṣẹ́ báyìí ni màá gba ọ̀dọ̀ boyfriend mi yẹn lọ. èjì wo lè wà ń gbà yẹn. bóyá 19 years. ẹ̀ ń bẹ́. 20 years nígbà yẹn. so màá kúrò níbi iṣẹ́ mo lè sọ pé after nǹkan tí mo fi ráyè nìyẹn torí àkín ráyè lọ́dọ̀ mọ́ mi. ok. àkín ráyè wá ṣiṣẹ́. wọ́n lè close marking gan. tí máa lọ school láàárọ̀ máa pọn omi àgbá méjì. tí ò bá bẹ́ẹ̀ mo sọ fún yín tí ò bá kún ojúlùmọ̀ gbajúmọ̀ ni mọ́ mi ní mọ́nà tán. ok wow. yà wọ́n ti late o màá sọ̀rọ̀ débẹ̀. wọ́n ti late. àwọn àìsàn kan ló ṣe wọ́n tẹ́ pé oògùn là ń lò. àìsàn kan ló ṣe wọ́n tẹ́ pé oògùn lẹ̀ ń lò. oògùn là ń lò tí wọ́n bèèzì wọn lórí oògùn. oògùn òyìnbó ṣùgbọ́n wọn sọ fún wọn pé tẹ́ ẹ ṣe ń lo oògùn yìí ẹ tún gbọ́dọ̀ lọ máa chẹ́ẹ̀kì ibi tó dé. bá a bá sọ pé kí ṣúgà ò mọ́ pọ̀ lára bẹ́ẹ̀ náà la tún nídìí ṣúgà nínú ara. tá a bá sọ pé ó ní ìtọ̀ ṣúgà diabetes ó yá ló máa test kínní ẹ̀ ó yá jẹlé nǹkan kíkorò ló need. bẹ́ẹ̀ náà lèèyàn gbọ́dọ̀ o gbọ́dọ̀ yẹ̀ wò. o gbọ́dọ̀ mọ géèjì ẹ̀. torí o gbọ́dọ̀ níbi tó dé. kò ṣe gbogbo èèyàn ló lè gbọ́wọ́ ẹ̀ sílẹ̀ kó gún rẹ̀ ní pin. ok. láti fi ṣe test yẹn. ok. ṣùgbọ́n o gbọ́dọ̀ bóyá láàrin 2 weeks or láàrin a month o gbọ́dọ̀ lọ check ẹ̀. òun ló pa mọ́mì mi o. òun ló jẹ́ kí wọ́n ṣiṣẹ́ sílẹ̀ kí wọ́n má jẹ́. torí ọkọ kejì tí wọ́n lọ fẹ́ yẹn last born wa èmi àti ẹnìkan lóbìnrin báyìí. ok. last born wa yẹn wà ní 7 months ní dáàdì tí wọ́n náà ti kú. mọ́ mi ò wá rí mọ́. ẹni pé mọ́psí ń ṣiṣẹ́ lẹ̀ wọn ò jẹ́. bẹ́ẹ̀ni. now kí ló dé pa wọ́n àìsàn tí ẹ̀ ń lo oògùn fún. so ọ̀pọ̀ ẹlòmíín wà tó jẹ́ pé gbogbo bó ṣe ń gbìyànjú tó ń ṣiṣẹ́ lónìí pé kóun lè jèrè iṣẹ́ ọmọ kóun lè jẹun ọmọ pé iṣẹ́ tí mò ń ṣe lẹ̀ fún àwọn ọmọ mi kó lè jèrè ẹ̀. bẹ́ẹ̀ni. true wàhálà yẹn àìsàn lè dé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tí ò bá ní òye. bẹ́ẹ̀ni. ó lè gbabẹ̀ lọ láì jẹ́ pé bóyá ayé pààyàn. bẹ́ẹ̀ni. ṣé ẹ rántí pé nọ́ọ̀sì ni mí. nọ́ọ̀sì ni mí o. ìjọ tí mo kọ́kọ́ dictate mọ́júmọ́ wọ́n tọ̀ ṣe ń pa àwọn ìyá wa àwọn kì í lè dìde lọ tọ́ílẹ̀tì àwọn ò gbé inú ilé tó jẹ́ ṣẹ́ǹsìt ni tí tọ́ílẹ̀tì máa wà nù kínní wọ́n á ṣẹ̀ṣẹ̀ dìde ní yàrá wọn lọ sí tọ́ílẹ̀tì so wọ́n máa ń gbé ke wọlé. yes wọ́n á tọ̀ sínú ke. inú ke. èmi àti wọn ò jọ gbé ṣùgbọ́n mo láǹfààní láti lọ ọ̀dọ̀ wọn ní àárọ̀ ọjọ́ yẹn wọn tí ì jì bí mo ṣe wọlé mo rí ke tí wọ́n fi máa ń tọ̀ mo rí pé ìtọ̀ ti fẹ́ kún bẹ́ẹ̀ ìtọ̀ fẹ́ kún inú ike ọ̀dà kékeré ike ọ̀dà kékeré. ó yé mi mọ́júmọ́ lásán.
wọ́n dẹ̀ máa ń ta oúnjẹ wọ́n máa ń close ní around 12 lóru so tí wọ́n bá tiẹ̀ dé bẹ́ẹ̀ ni tí wọ́n bá dé sílé wọ́n máa ń délé bíi mọ́nà tán wọ́n ti ń tó oúnjẹ wọ́n kọ́lé sádọ́gba so tí wọ́n bá tiẹ̀ wá dé sí ilé bóyá bíi 12:30 àbí 1 so báwo ni èmi dẹ̀ dé bẹ́ẹ̀ ni after 7 ní ọjọ́ yẹn báwo ni tọ́ tí wọ́n á tọ̀ láti ìgbà yẹn sí àárọ̀ ó ṣe wá kúnnù ké ẹ̀rù wá bà mí lọ́jọ́ yẹn ẹ̀rù bà mí bá ní kí ló dé títọ̀ yín pọ̀ báyìí wọ́n ní bó ṣe pọ̀ láti last week nìyẹn mo ní bó ṣe pọ̀ láti last week wọ́n dẹ̀ ṣe nǹkan kan sí àwọn ọdẹ mo lẹ́ẹ̀dẹ̀ ṣe nǹkan kan sí mo ní nǹkan kan tí ń ṣe yín ni o wọ́n ní kí ló ń ṣe àwọn mo ní nǹkan ń ṣe yín mo lẹ́ẹ̀ ti ní diabetes wọ́n ní bí mo ṣe sọ pé ká lọ sí hospital ni àwa lọ sí hospital nígbà tá a débẹ̀ wọ́n ṣe several tests fún wọn ibẹ̀ náà ti detect pé wọ́n ti ní ìtọ̀ ṣúgà wọ́n dẹ̀ ní high blood pressure. Bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n tọ́jú wọn wọ́n fún wọn lóògùn wọ́n fún wọn lábẹ́rẹ́ lọ́jọ́ yẹn wọ́n admit wọ́n lò bóyá 2 days níbẹ̀ torí ojú wọn wọ́n ti ń tọ òróró ara gan dànù ojú wọn ti ń ṣe fi wọ́n ṣàtọ́jú wọn àkúrò bẹ́ẹ̀ ni the 3rd day wọ́n fún wọn lóògùn ibi tán ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn oògùn nìyẹn. ẹ̀dùn torí pé wọ́n ń tọ̀ ìtọ̀ yẹn pọ̀ jù. ìtọ̀ yẹn pọ̀. ó dẹ̀ fa àìsàn ó ti fa àìsàn méjì dẹ̀ ti wà lára wọn rẹ̀ dì. ṣé ẹ mọ̀ pé wọ́n ń jí tọ̀ ṣàṣàṣà so wọn èrò oorun sùn. time tá a dé hospital wọ́n check BP wọn ti rise. and at the same time wọ́n ní diabetes. and if care is not taken ká ní pé káàzúmì pé àwọn nìkan náà ń dá wà fún bí i 3 months. wọ́n á ti kú lásìgbà yẹn. tẹ́nibodò dẹ̀ ní mọ̀. wọ́n á kàn kú ni. wọ́n wá ní ayé ràn ọ̀fà sí ẹni yẹn. wọ́n lè ní ọ̀fà ni kò dẹ̀ ń ṣọ̀fà. ṣé rí gbogbo kinní yìí àwọn pastors and pastor àfà wọ́n ti brainwash wa débi wípé even tán bá rí pé ẹ mú ewé méjì bóyá ẹ mú ewé kan wà tó dáa fún arthritis gan. What is arthritis? tí eegun bá ń ròyàn ṣé n pa àwọn àgbàlagbà especially inú òjò ṣé mọ̀ rí wọn tán wọ sọ́ọ̀tì tí wọ́n máa sọ pé eegun ń ro àwọn orókún ń ro àwọn kinní kan. bí a tó máa ti rìn jù àbí tó ń ṣe wàhálà jù. even ẹlòmíì gan ni wọn ò ṣe wàhálà bọ̀ wàhálà tó ti ṣe sẹ́yìn lifestyle tó ti lò sẹ́yìn kò ṣe pé bóyá ó ṣèṣekúṣe bóyá kíní bọ̀ ó ti gbégi ó ti pé kọ́mọ lè jẹ́ èèyàn kọ́mọ lè ṣe àwọn wàhálà yẹn tó bá di certain age ó máa ṣe sí wọn nínú ara. ewé yẹn tán bá rí tẹ́ fi sórí tébù yìí ipe bóyá ẹ fẹ́ mú lọ tẹ́nìkan bí pásítọ̀ yín bá wọlé wọ́n ní ẹ ti ń ṣoògùn. ó tọ́ ni. wọ́n lẹ ti ń ṣoògùn ni nígbà tí mo fẹ́ wọlé yín lẹ́ẹ̀kan mo rí ewé kan tà ewé Akíntọ́lá. àwọn ewé tó bá ń wù yẹn. bẹ́ẹ̀ ni fúnra wọn ni ó wù in fact ewé kan wà bẹ́ẹ̀ tó yẹ pé memory booster tó láyé yìí ó sì níta yín. memory booster. bẹ́ẹ̀ ni ọmọ tó bá máa ń gbàgbé nǹkan tẹ bá mú tẹ ṣe fún tẹ rọra bá foyin díẹ̀ sí Ọlọ́run gbọ́ á máa rántí even kò jágbàlagbà. no natural leaf. natural tó wù fúnra ẹ̀ tí ò ṣe pé anybody ò kí ń gbìn torí tó bá di inú òjò most of them à ní rí wọn mọ́ òun ló máa ń fà á táwa fi máa ń preserve ẹ̀ sọ di powder torí a máa padà nílò ẹ̀ nígbà tí wọn bá sí ń ta mọ́. nígbà ẹ̀rùn tí yóò sí. nígbà ẹ̀rùn. so tẹ́ pásítọ̀ bá wọlé sí tán rí yín tẹ́ mú ọ̀sẹ̀pòtù tí mò ń sọ pé dava arthritis yẹn. ewé kan náà ló ń jẹ́ ọ̀sẹ̀pòtù stubborn grass. stubborn grass. bẹ́ẹ̀ everywhere ló ti máa ń wù. everywhere kò síbi tẹ́ ẹ̀ ti lè rí ẹ ṣáà ti wé tó bá green tí ò tí ì yellow. ẹ tú ni ẹ má gé o ẹ kàn tú ti gbòǹgbò díẹ̀ ẹ kàn gún torí tẹ́ bá ní kẹ́ ẹ gbó omi ò kì í jáde púpọ̀ ńbẹ̀ ọ̀tẹ́ bá ti gún yẹn tẹ́ ẹ gún tẹ́ ẹ àti egbò ẹ̀ ẹ wú ti gbòǹgbò tẹ́gbò ẹ̀ ẹ gún ẹ ṣànú dáadáa ẹ wá gún nínú odó ẹ kàn rọra fomi sí ẹ fún kinní ẹ kẹ́ni yẹn ó mú. ẹni tí egungun bá máa ń ro ẹni tó bá ń tẹ tí egun even ó ṣiṣẹ́ fara ríro gan. ṣùgbọ́n tí pásítọ̀ bá dé
tó bá rí wọ́n á lẹ ti ń ṣoògùn wọ́n á lẹ ti ń backslide. tẹ wá kó ewé jẹ lóríṣiríṣi. tẹ wá kó jọ lóríṣiríṣi tẹ kó ipe bóyá wọ́n ra gun àná ó ti ń ṣoògùn o àbí wọ́n gbé àgbo kan fún yín sìn mo gbé àgbo kan fún yín sìn mo wá ní àgbo yìí o Smedia ògógóró ni kẹ́ ẹ fi kí o èmi sì ṣe sínú kẹ́gbọ́n ẹ̀dọ̀ ògógóró sí ògógóró yẹn tó òun ló máa jẹ́ kó tètè ṣiṣẹ́ tó bá wọ́n á lẹ̀ sí mọtí á lọ lọ́tì nìyí. ó tọ́ ni. whereas kò rí bẹ́ẹ̀ o wọ́n ti dà wá lọ́pọlọ rú ni o wọ́n jẹ́ ká lọ́pọlọ mọ́ dáadáa ni o. wọ́n jẹ́ ká rí nǹkan tó yẹ ká lò naturally fún ara wa. fúnra wa tó yẹ kó jẹ́ àǹfààní fúnra wa. ṣe rí ọ̀rọ̀ mọ́ mi tí mò ń sọ yẹn. 7up nígbà yẹn bóyá 70 naira. ó ní ò bá survive wọn. fóònù mi kú lémi tí ń sọ kínní. lọ́jọ́ yẹn. torí ìgbà tán ti lọ hospital gba àti nurse ẹ̀fọ́ wọ́n ṣì wà láyé fún bíi 4 years. tá à ń mójútó yes. wow. àwọn wà láyé fún 4 years ṣùgbọ́n mi ò mọ ewé àtegbò nígbà yẹn mi ò dẹ̀ believe nínú àgbo Ọlọ́run mi believe nínú àgbo kí ni agúnmujẹ̀dí àgbo mi ò kí ń lò èmi gangan ò kí ń lò máa yà lo flagyl ni tí n bá lo flagyl inú mi á settle tí n bá rí pé bóyá mo ti jẹ nǹkan àbí kíní màá fi tetracycline gbáǹdì ló bá tán mi believe nínú ẹ̀ mi kí ń lò kí ń lò nílé wa kí ń lò nílé wa mo lè sọ fún yín pé gbà tí mo bímọ tí wọ́n lọ ṣe àgbo wọ́n máa ń ṣe àgbo fáwọn ọmọdé mi ì lò tán torí mi ì nígbàgbọ́ nínú ẹ̀ mo believe kí n lọ rògùn òyìnbó kí n lò fọ́mọ ó má dàbí pé a fẹ́ initiate ọmọ ló ṣe máa ń rí lára tèmi pété owó tó bá ti ń lo ìpè téèyàn bá ti ń lo àgbo fọ́mọ kékeré pé ó máa initiate ẹ̀ sí nǹkan whereas kò rí bẹ́ẹ̀ ṣe rí ó máa ń dùn mí gan torí kò dá ká bí a mọ̀ ṣiṣẹ́ kó má jẹ́ mo máa ń tẹnu mọ́ àìsàn méjì àìsàn méjì yẹn ni mo máa ń tẹnu mọ́ jù ó ní diabetes and hypertension. ọ̀pọ̀ ènìyàn ló dẹ̀ ń ṣe tí ò mọ̀gbọ́n. ẹ wo stroke ló padà dì mí stroke a náà sí stroke wọn for 8 years ọdún 8 ni wọ́n fi ní stroke. kí ló máa ń fa stroke. pásítọ̀ ni wọ́n o wọn kì í sinmi wọ́n á lọ from one orí òkè to another from one orí òkè to another inú àdúrà ni wọ́n wà tán ti ṣubú. kò dẹ̀ kí n ṣọ̀fà. ọ̀fà kìíní inú àdúrà ni wọ́n wà tí wọ́n ti ṣubú. ọlọ́run tún wá bá wọn ṣe lọ́jọ́ náà wọ́n lọ máa ń gbàdúrà torí Ìkàrẹ́ ní bẹ́ẹ̀sì wọ́n kọ́lé sí Ìkàrẹ́ so inú àdúrà tí wọ́n lọ máa ń gbàdúrà fáwọn hospitals. so inú hospital kan ni àwọn gan táìsàn ń ṣe tí wọ́n mọ̀ tẹ́ pé nǹkan ń ṣe wọ́n nínú ara wọ́n mọ̀ pé nǹkan ń ṣe àwọn nínú ara bí wọ́n ṣe ń gbàdúrà lọ wọ́n kàn ṣubú lójijì ni stress yẹn ti wà nú ara wọn mọ̀ wọ́n check BP wọ́n check nǹkankan ìyẹn ò dẹ̀ sọ pé kán dolówó tó ràn fowó lẹ̀ fún wa. my God. wọ́n fowó lẹ̀ wọ́n fowó sílẹ̀ fún wa ipe ó yá owó yẹ torí àdúrà tí mò ń gbà kiri wọ́n wá dolówó ayé so èèyàn ní láti check ara ẹ̀ èèyàn ní láti mọ nǹkan tó ń ṣe nínú ara ṣé ẹ tún wá ara ìsàn èèyàn tún máa ń jogún bá bẹ́ẹ̀ ni èèyàn máa ń jogún bá o. jíjogún bá yẹn ò yé mi ṣe spiritually àbí naturally. ẹ má sọ̀rọ̀ spiritual àsọ̀rọ̀ spirit. naturally èèyàn lè jogún àìsàn lára. tó bá yẹ pé ó ń ṣe ẹnìkan nínú ẹbí tí tètè lọ máa mójútó rẹ̀ ń sìn toró lè padà ṣí ẹ́. apart from spiritual. ẹ má sọ̀rọ̀ spiritual sẹ́ ẹ̀ èmi ò sọ̀rọ̀ spiritual. true ẹ̀jẹ̀. ipe ẹni tó bí ẹ ó nírú àìsàn báyìí ó wọ́pọ̀ kí ọmọ ó ní. irú diabetes tí mò ń sọ yìí mọ́mì mi ni. mọ́mì tó bí mọ́mì mi ni. in fact ìgbà tán kú tán la tó mọ̀ pé ìyá tó tún bí ìyá tí wọ́n ní. so bóyá. that's a generational diabetes. wọ́n inherit ẹ̀. wow. kò yé yín tó bá wà ṣe mọ̀ pé nìsín
ìdí tí mo fi lọ ṣe tí mo fi bọ́ sínú ewé àtegbò èmi ló yé. ẹ̀yin náà fẹ́. láti 2023 lèmi gan ti ní high blood pressure. My God. 4 months ago yìí ní oṣù 4 sẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ rí solution sí tí wọ́n dẹ̀ ń sọ fún mi ní hospital wípé mo ti fẹ́ wọ menopause. ẹ̀jọ̀ jẹ́ mo jẹ́ tó. láti pé 70 years láti pé 60 years. mo ṣẹ̀ṣẹ̀ lè fọ́ sí mo ṣẹ̀ jí ni. wọ́n bá ní mo ti fẹ́ wọ menopause premenopause sign. lóòótọ́ ó lè jẹ́ ó wà lára premenopause pé bóyá èèyàn ti fẹ́ wọ menopause kí menses ẹ máa wà dáadáa kó rí máa fún ẹ kí bp ẹ máa ṣùgbọ́n no kò ń ṣe nǹkan tó ń ṣe mí nìyẹn. kò ń ṣe pé mo fẹ́ wọ menopause torí lẹ́yìn ìgbà tán ni mo fẹ́ wọ menopause yìí tí mo wá lo àgbo tí mo lò tí máa lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí mo wá fẹ́ ó yá máa jẹ́lé tí mo stop ẹ̀ bí mo ṣe wà yìí mi kì í jẹ magí tí má dẹ̀ fẹ́ jẹ yọ nínú ọbẹ̀ díẹ̀ ni màá yà lọ ra àlùbọ́sà. ṣé ẹ mọ̀ pé àlùbọ́sà náà ó ní nǹkan tó ń ṣe lára lọ́tọ̀. nínú oúnjẹ tó bá wà dáadáa. bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ ẹ bá ń wúkọ́ tó le tí kọ́ yẹn le ẹ mú rọ̀ ẹ ṣí first layer second layer ara àlùbọ́sà kúrò. ok. ṣó ti eyín ẹ wá mú ege kẹ́ ẹ jẹ rọ̀ bẹ́ẹ̀ ẹ wá la oyin lé ẹ wá mú omi gbígbóná lé tó bá ti dọ̀la tí kàn bá ti padà wù yín fún yín lówó. wow. bẹ́ẹ̀ni last born mi kọ́ ló fi máa ń wu eyín mo máa ń rògùn fún ṣeré ni ṣe eré tó ṣe last yìí. mi ò ní gbà fún ẹ. kí ni nígbà tó dá àárọ̀ ọjọ́ kejì náà ni mo ní owú kan yẹn lóru gan ó ní my mummy mi ì jí lóru. wow. ó ní mi ì jí lóru o ó ní mi ì wú kọ́ lóru o bí kan yẹn ṣe lọ nìyẹn pẹ̀lú àlùbọ́sà tá a máa ń fi ń ṣe ọbẹ̀. tẹ́lẹ̀ mi wọ́n sọ pé mi fẹ́ kálùbọ́sà pọ̀ nínú. òun ò kì í fẹ́ jẹ́ àlùbọ́sà nǹkan ṣe ni ò ní. nǹkan máa tó ṣe. mẹ́wàá ń ṣe tó bá lóun ò láìkí àlùbọ́sà. kò sí nǹkan kan kò sí àìsàn náà láyé tí ewé àtegbò rẹ̀ ò sí tí ó sì lè wò. Bully Mike Executive Car Hire, you guys operate in Ibadan and Lagos. But from Ibadan and Lagos, you can actually go to different states. Yes, anywhere in Nigeria. Bully Mike Executive Car Hire is a company that hire car out to people that need it. We do some services like we pick up people from airports, both international airports and local airports, Ibadan airports and Lagos airports to their destination. We do conferences. We hire car for conferences, wedding, any occasion that you. So once you are just going anywhere that you need a car, just give us a call. You need a private car to take you there safely. Yes. Well, even if you want securities. Yes. You do escort. Yes, we can give you security too. Wow. Okay, what if a client call you that they want you to come and pick them maybe in Abuja to Ibadan? We can do. Or they want you guys to come and pick them from Ilorin to Ibadan to Lagos? We can do. You can actually go there. Yes. A client, when they book you, that they don't have any problem booking you. Our company is registered on CAC. How do you operate? Will they book you ahead or? Yes, they will book us ahead. They make payments? Not all payment. They can just make deposit and then we give them their service, and then after we finish the service, they can balance up, pay us off. Yes. Okay. It depends on the deal they want. We do 7 days, 14 days, 21 days, any days they want. Just give us a call. Our number is there. So okay. What's the name on social media? It's still Bully Mike Executive Car Hire. Still the same name, Bully Mike Executive Car Hire. Yes. So, and your company is registered, so you assure people to put their mind at rest. No problem about that. So, for a lot of people to reach out to you, our number is 070-6629-4580. The second one 080-7862-7598. And your email? bullymikecarhire@gmail.com. Okay. So you pick up from anywhere in Nigeria? Anywhere to their destination. Ibadan Airport, Lagos Airport,
táwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọ́n lè pè yín. Yes. ẹ dẹ̀ máa gbé wọn láti ibi tán ti láti hotel dé anywhere tó máa fẹ́ tó máa fẹ́ kẹ́ lò bóyá 3 days pẹ̀lú àwọn gan. Yes. tó máa fẹ́ lọ sọ́ni mú nǹkan. Yes, they should just give us a call. A máa gbé wọn lọ. Wow, téèyàn bá ń bọ̀ láti abroad tó ní pé ibo ni màá dé sí o. Kókàn pé Bully Mike executive cast. We do pick people from UK, US, Canada. Tó bá ti fún wa ní land time wọn. Àti venue àti airport ẹ máa lọ pick wọn then destination tó bá ń lọ. People coming from Abuja to Ibadan airport and they pick one from Ibadan airport. People come from outside the country, they want to land in Lagos and they pick one from Lagos airport. Wow, wọ́n tó bá dẹ̀ fẹ́ jáde tó fẹ́ travel tó fẹ́ gbé mọ́tò ẹ̀ dání tó fẹ́ káwọn kankan gbé lọ kàn drop ẹ̀. So thank you so much. I think you know much about Bully Mike executive car now. Yes, sir. So they are on social media and you can reach out to them on social media. Bully Mike executive car. Please do well and do good to patronize them. And I'm very sure you won't regret. Thank you. Ṣebí fibroid, ṣebí mo máa sọ pé dandan kan ṣe surgery for fibroid. Kan ṣe surgery ni. Èmi fọwọ́ ẹ̀ sọ̀yà pé àgbo ẹ̀ wà 100 bẹ́ẹ̀ ni. Ṣé ẹni máa ya fibroid mọ́ gbé ni? Ẹ̀yin ẹ̀ fìyẹn lẹ̀ ṣùgbọ́n àgbo fibroid wà. Ó wà. Bẹ́ẹ̀ ni. Wow. Ṣé bí wọ́n ní kò ságbo àníyà àfi kán láwọn nǹkan àgbo ẹ̀ wà. Tó dájú. Tó confam wọ́n ti brain wọ́n jẹ́ agbọ́n ni. Kí ni ṣọ́ọ̀ṣì ó sọ? Kí ni pásítọ̀ mi ó sọ? Ìgbà tó máa rí mi nílé alágbo. Òun láyé ẹlòmíì fi ta pásítọ̀ gan ṣe àgbo kó deadly. Pásítọ̀ ń ṣe. Pásítọ̀ gan mi àgbo nílé. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ìjọba mi wá kọ́. Bàbá kan ní prostate pásítọ̀ ni wọ́n. Wọ́n ní prostate enlargement. Wọ́n sì ń máa gbó ní ìṣògógóró láti fi kì í. Pásítọ̀ tán ní ṣọ́ọ̀ṣì. Gbogbo àwọn kíní ìkó ṣe pé bóyá nǹkan tí ò dáa. Bọ̀ wọ́n ti sọ fáwa pé kò dáa. Gbọ́n nǹkan tí mo sọ ni mo nígbà tí mo wà níbi tí àbúrò dáàdì mi ti ń ta ọtí. Wọ́n sọ pé wọ́n á fi mí tajà ọtí. Wọ́n lọ́tí ò dá wọ́n lẹ́ṣẹ̀ ni. Wọ́n lọ́tí mímu ò dáa. Èmi ti wá gbé sórí lásìgbà yín pé ọtí mímu. Tẹ́ ẹ bá mọ tí màá hate yín tẹ́lẹ̀ ṣùgbọ́n mi lè hate yín mọ́ báyìí. Torí mo ti mọ̀ pé sìgá gan tẹ́lòmíì máa ń fà. Ó lè ní nǹkan wé mọ́nú ẹ̀. Mo gbọ́ tó òyìnbó kan sọ kankan òyìnbó yẹn ni do you know that most àwọn tó ń kú fún diabetes àwọn tó ń mu sìgá ò kì í sí láàrin wọn. Báwọn ṣe fẹ́ wà láàrin wọn. Toró lè jẹ́ ewé tí wọ́n ní kán wé yẹn. Wé yẹn. Ó lè jẹ́ ewé tán ní kán wé ó lè jẹ́ nǹkan ewé kan náà wé sínú ẹ̀. Tó jẹ́ pé o ò gbọ́dọ̀ ṣe mọ́ oúnjẹ o ò gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ wàá fa èéfín ẹ̀sìn mú ni. Wọ́n kàn mọ̀ pé tobacco kìíní kan pé ó ń bara jẹ́ ó ń bọkàn jẹ́. Ṣé wọ́n mọ nǹkan tí ẹni tí ó rí tó wé wọ́n mọ tó wé bẹ́ẹ̀. And the funniest thing is àwọn tó ń mu sìgá yẹn sẹ́ẹ̀ wọ́n máa ń pẹ́ láyé. I don't know. Àná ti brainwash wá sẹ́ẹ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ewé àtegbò ògùn là ń ṣe. Pé babaláwo lẹni tó bá ti ń ṣe ewé àtegbò. Wípé babaláwo ni ẹni tó bá ti ń ṣe ewé àtegbò. Which is no. No, capital no, N ní ńlá, O ní ńlá, no. Somebody say something ní orí podcast ó ní do I believe that oògùn òyìnbó tó o bá lò okay oní malaria ń sìn àbórí ń fọ ẹ ó kàn lo oògùn òyìnbó. Yóò bá kíwọ́ ni. Ó kàn máa fún ẹ ní freedom bóyá bíi 1 hour ó sì ń padà bọ̀. Àlọ́ máa bẹ́ẹ̀ kí mo sọ fún yín pé mo ní high blood pressure mo ní high prolactin. Bẹ́ẹ̀ ni high prolactin yẹn obìnrin tó bá ní nínú ara oríṣiríṣi nǹkan ni ó mọ̀ ṣe torí bí mo ṣe wà oríṣiríṣi nǹkan ló mọ̀ ṣe mí nígbà yẹn o. Ní ìbẹ̀rẹ̀ ọdún níbẹ̀rẹ̀ ọdún kí n tó ti àgbo bọ̀. Nǹkan kan ní tí mi ò gbà fún dókítà ni pé mi ò bá wọn gba oògùn blood pressure. Torí tó bá ti gbà tó ti wọnú system ẹ̀ ó ti wọ ọbẹ̀ nìyẹn ó mọ̀ ló lọ ni o. Wow. Bẹ́ẹ̀ ni èèyàn máa lo oògùn high blood pressure lọ ni tóògùn yẹn tó bá fi lè lò lẹ́ẹ̀kan báyìí ó ti tán mi ò gbà á. Ṣùgbọ́n tí bá ti ní crisis yẹn mo láwọn oògùn tí máa ń lò kò sì lọ torí màá tún rí lóṣù mi ó tún máa wá ọmọ á máa dùn mí ni á dàbí egbò bígbà tí kán gé ọmú mi kú ní every month tí máa fẹ́ ṣe menstruation.
inú á máa kàn mí ṣé wá rí gbogbo mẹ́sìsì náà ó lè mọ̀ ju drop lọ báyìí tí mo ṣe ń nọ́ọ̀sì ẹ̀ nìyẹn ìgbà yẹn lórí á máa fọ́ mi á dà pé ẹ̀yìn ojú mi fẹ́ yọ jábọ́ dókítà ní ó ti fẹ́ màá ní kò eléyìí ò ń ṣe ó ti kú òní kíni hormone mi ni ò balance mo ní hormonal imbalance ni ṣe rí ìgbà tí mo bẹ̀rẹ̀ àwọn àgbo yìí ni mo tó mọ̀ pé a ní mo sọ fún ọmọ mi first born mo ní àṣemọ́mí ẹ̀ ò gbádùn tẹ́lẹ̀ mo láṣẹ mọ́mí ẹ̀ ò gbádùn ó ní so ẹ ti wà ókè mo ní mo ṣe wà ókè ní báyìí. ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ignorance ni o wọ́n jẹ́ agbọ́n ni o wọ́n jẹ́ ká gbọ́n ni o wọ́n jẹ́ ká rí oògùn bíi pé o ní solution mọ́ mi tó ń lògùn wọ́n lògùn yẹn débi pé ṣé bí ṣúgà àwọn ló ṣàdédé já wálẹ̀ lọ́jọ́ tán kú lọ́jọ́ tí wọ́n kú ẹ mọ̀ wọ́n ti ń lò pé ṣúgà ti pọ̀ jù lára ni ìyẹn diabetes ṣúgà ti pọ̀ jù lára ni ó ti ṣe kinní kan wọ́n á lo àwọn oògùn yẹn wọ́n ní kán máa já wọ́n ní kán máa já àmàlà wọ́n ti stop wọn jà àmàlà wọ́n ti stop gbogbo àwọn nǹkan tán bá ní o mọ̀ jẹ nǹkan náà ló tún padà mọ̀ jẹ lẹ́kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ òní jẹ́ ó pọ̀ tí wàá fi balance ẹ̀ ní o tí mo sọ pé mi kì í jẹ maggi yìí mi kì í jẹ tí n bá ṣe ọbẹ̀ nínú ilé mo máa ń ro oúnjẹ jẹ o. wọ́n dẹ̀ máa fi sí. torí wọ́n á fi sínú ẹ̀ ṣó ti ń yé yín o tí n bá sọ pé ó ya ẹ má jẹ yò ṣe ẹ ṣàrò oúnjẹ jẹ ẹlòmíì ò ṣàṣe oúnjẹ fún kẹṣẹ àjẹpẹ yín lẹmọ sí oúnjẹ lọ títí ayé bẹ́ẹ̀ lómi yẹn àti títà o àti títà ìyẹn ló ṣe mọ́mì mi torí èmi náà ò tí ì gbọ̀n dáadáa ń gbà náà. àwọn ìyá yìí dẹ̀ tó má ti ní ẹ má ṣe nǹkan o. kò sí o wọn ò ní ṣe ni o wọn ò ní ṣe ọjọ́ yẹn mo sì bá wọn sọ̀rọ̀ bíi 6 ìrọ̀lẹ́ báyìí wọ́n dẹ̀ kú mọ́júmọ́ ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n rí 7up tí wọ́n ṣí tán kàn dá sí wọn lẹ́nu wọ́n á sọ jí padà wọ́n máa sọ jí 7up lásán èló náà ń ta 7up 10 years ago ẹnìkan sọ pé àsìkò wọn ló tó irọ́ ọ̀nà àsìkò wọn wo ló tó. ẹni tó bá kúkú àìsàn tó jẹ́ pé ignorant àìmọ̀ ló pa kì í ṣàsìkò rẹ̀ o ọlọ́run ò mọ̀ ń pa ẹ o. ọlọ́run ò mọ̀ ń pa ẹ o torí èèyàn sì rí mọ́mì mi lẹ́kọ̀ọ́ o bẹ́ẹ̀ mo sọ fún yín o mo sì rí èèyàn kan ní last year tó rí mi nu Bódìjà tó ní òun gba nọ́mbà àwọn ó fi nọ́mbà tó gbà hàn mí á pe nọ́mbà switch off o. ó gba nọ́mbà ọ̀tá ni. ó gba nọ́mbà lọ́wọ́ mọ́mì mi o. ó ní mọ́mì. part of mystery náà ni mọ́mì mi tó ti kú mo ní mọ́mì yìí mo ní látọ̀dún wo mo ló ti pọ́dún mo la on December 8 láṣẹ 10 years remembrance wọn mo ní mọ́mì mi wò lẹ́rí ó bá sì yọ fún ó stọ̀ ẹ̀ pẹ̀lú mọ́mì fún mi mọ́nà tán ní last year nínú Bódìjà mo ti rẹ́ nìyẹn. ṣé nọ́mbà yẹn dẹ́ correct. nọ́mbà correct kò lọ ni. ok. nọ́mbà correct normal nọ́mbà náà ni. so mystery ni àbí. yeah. kò ṣe pé àsìkò wọn tó ọmọ ọdún mélòó ni wọ́n gba àwọn kú 62 ẹni tó ṣàdúrù wàhálà yẹn. 62. bẹ́ẹ̀ ni tó tọ́jú ọmọ mẹ́fà. last born wa tí mò ń sọ yìí university graduate ní UI ló ti ṣe tán. màmá ò bá ti máa lo iPhone báyìí. bàbá ti lò ju iPhone lọ. tí máa ń ṣe àwọn nǹkan kan mo máa rántí wọn ní ṣá torí máa rò pé àsìkò yìí tí mo lè fún wọn ní búrẹ́dì 1,500. tó jẹ́ pé ẹ ti ní. mo dé lọ́jọ́ kan ni mo sọ fún mọ́yìn mo sọ pé mo ní mo fẹ́ lọ Cairo. wow. ìgbà yẹn dẹ̀ ni wọ́n máa ń ṣèyàn wọlé ni tí wọ́n á mú wọn mo ní mọ́yìn mo fẹ́ lọ Cairo wọ́n ní ṣe báwọn ni kò lọ kọ́ṣẹ́ chemist àwọn fẹ́ dẹ lókòwò níṣẹ́ iṣẹ́ nọ́ọ̀sì kìíní yìí ló wu àwọn kò ṣe mo ní ẹ wo mi kọ́ṣẹ́ mọ́ Cairo mo fẹ́ lọ mo lọ Cairo. ìròyìn. mo lọ Cairo mo lọ ọdún méjì mo lọ ṣe ṣàgálà. ìyá ṣàgálà. mo lọ ṣe ṣàgálà ní Cairo. ilé wa mú bọ̀. mo mú rí àtayọ̀ bọ̀. ẹ ṣe o. mo ti dé láti 2010. wow. 2 years péré náà mo lò bẹ́ẹ̀.
mọ́mì ló kó owó mọ́mì mi mo fi lọ Cairo. Ṣé kò jẹ́ pé wọ mọ́tò lọ? No. Flight àbí okay. Flight mo gun plane ni o. Oh wow. Mo gun plane. Okay. Ṣé wàá wọ ẹni tó ṣe gbogbo wàhálà yẹn tí mọ́mì ò jẹ nǹkan kan. So ó máa nísìnyí tí mo ti wá mọ̀ nípa àgbo pé àṣé ewé ilé àti ewé ilé àti kíní nǹkan báyìí ó yá mú ewúro ewúro kìí tiẹ̀ ni wọ́n ń pe ewé kan ní ewé àbámọ̀dá mú ewé àbámọ̀dá àtẹ̀pà máa jẹ́. ṣé ewé kan tẹ́ sọ yìí bébé ṣọ́ọ̀ṣì ló ti ẹlòmíì. èmi kò tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì mo ti lọ ṣọ́ọ̀ṣì ti pẹ́ àní mo ti lọ ṣọ́ọ̀ṣì ti pẹ́ sẹ́ mo ti lọ ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ pé mo súnmọ́ àwọn pásítọ̀ mo súnmọ́ àwọn pásítọ̀ kí n sọ pé mo sún. let's say leaders. So tí n bá lọ sọ fún wọn pé mo mọ̀ sí ń tàgbò mo ní mẹ́ńtọ̀ kan tán ti sọ fún mi ọkàn wọ inú mi are you selling agbo now pé ní yes ma gbogbo wọn mọ̀ pé nọ́ọ̀sì ni mí náà. people actually tag people that are selling agbo wọ́n tag wọn sí nǹkan. nǹkan ló ṣe wọ́n. wọ́n ti tag ó ti wọnú ayé. lóòótọ́ ṣe rí àwọn ewé tá à ń lò fún ìwòsàn ara ó ń ṣiṣẹ́ fún spiritual 100%. ó depend lórí tó bá ṣe lò. ó depend tó bá lọ kọ́ ni kò ṣe bó bá ṣe lò gan. ṣé bẹ́ẹ̀ mi lọ kọ́ pé fún ìwòsàn inú ara ni tó bá sì yà tó bá wù mí mo lè di babaláwo kò kàn ayé anybody. 100. ṣe bí ìwà inú mi ni pásítọ̀ àti àwọn church goer mi gan ìwà inú wọn ò dáa gidi. ìwà inú wọn ò dáa iṣẹ́ ọwọ́ wọn ò dáa tẹ́ bá dé àánú ayé pásítọ̀ mi tí wọ́n ń dánwò ọmọ ìjọ mi ò lè dánwò tọmọ ìjọ bá rí ìdọ̀tí tí pásítọ̀ ń ṣe kò ní dé church mọ́ láyé ẹ̀ tí ọmọ ìjọ tó bá wò pé ṣé pásítọ̀ mi náà lè ṣá wàhálà ìka dé ṣọ́ọ̀ṣì ọlọ́run so tó bá wù mí ṣé bí mo ti ń ṣe àgbo ní ìsìn fún wòsàn ara ni tó bá wù mí máa mú spiritual mọ́ ṣé bí màá fi ṣe yín lóore ó dà ẹ lọ méwúrò àti iyọ̀ ẹ fi lọ wẹ̀ fún 7 days ní tó bá wà lára yín bóyá ẹnìkan náwó kan yóò kúrò. ewúro ewé àdùn la máa ń pè ní spiritual kìíní bọ ewúro àti iyọ̀ ẹ̀yin ẹ dayọ̀ sínú omi ẹ fi ewúro ṣe kànkàn ẹ fi máa wẹ orí yín dé sàlẹ̀. ewé ewúro kí ẹ fi ṣe kànkàn. ewé ewúro ní kànkàn tẹ́ fẹ́ lò ẹ jẹ́ kí àwọn omi ẹ̀yẹn máa fún sí yín gbogbo ara omi iyọ̀ tẹ́ ẹ bu kìíní sí ẹ fi ṣan ra. kò dẹ́ ṣe pé wàá máa pe anything. kò sí nǹkan kan tẹ́ ẹ máa pè sí ẹ máa rí breakthrough confam 100% ni. So ẹni tí mo bá wá ń ṣe nǹkan tí mo ń ṣe ń sìn tó bá sọ pé ó ti wọnú ayẹyẹ ń wọ ìkú níyà àti bàbá mọ́ ní tí mo sì ń ṣe ò lè borúkọ àwọn ọmọ mi jẹ́. kò dẹ́ ṣe pé mo fi ń pa àwọn èèyàn lẹ́kún. yìí sì fi pa àwọn èèyàn lẹ́kún. mo fún màmá kan ní mo ní àgúnmu kan tí mo ṣe mo wá fún ìyá yẹn ọmọ wọn wá látẹ̀kọ̀ wọn wá dúpẹ́. Wow. torí ọ̀tọ̀ ni nǹkan tí ìyá rògbòyó ń ṣòwò nínú ara ṣùgbọ́n ó ti ṣe mí náà rí I lost my mom I lost my dad. ṣe rí àìsàn méjèèjì yìí ó ní mọ̀ pé nǹkan ń ṣe ẹ̀ ìjọ́ tèmi náà tí mo kọ́kọ́ check BP tí mo mọ̀ pé mo ní nǹkan nínú ara mo kàn dé láti ibi tí mo ti lọ ta oúnjẹ lọ́jọ́ yẹn nìyà bí mo ṣe dé tí mo ṣe wọlé báyìí mo kàn rí pé bí ìgbà tí nǹkan kò sí nínú ara mi mọ́ bí ìgbà tára jẹ́ pépà ara mi wá fúyẹ́ tí n bá gbẹ́sẹ̀ kò dàbí pé mo ní nǹkan kan nínú ara mọ́ mo wá jókòó orí ò fọ́ mi o nǹkan kan ò ṣe mí o ṣùgbọ́n gbà tí nọ́ọ̀sì tán lọ pè tó dé láàárọ̀ ọjọ́ kejì tó ṣe BP mi was 150 110 ó ní tó bá yẹ pé ẹ pariwo àbí wọ́n pariwo lẹ́gbẹ̀ẹ́ yín ó ní mọ́mí lágbájá ẹ máa ní ọ̀tá yín á ní stroke ó ní direct ó ní pẹ̀lú stage of nǹkan tó ń rí yìí ó ní wàhálà ó lọ́ta yín ò ní stroke ní straight ká ní wọ́n lọ pariwo àbẹ́nìkan ṣe nǹkan jàyà kankan tàbí kọ́ta yín kú ó ní tàbí kọ́ta yín ti kú dànù mo ní bó ṣe tọ́jú mi ní ọdún yẹn ni àtọ́dún yẹn ni mo ti bẹ̀rẹ̀ àfi 4 months ago ni mo ṣẹ̀ṣẹ̀ bọ́. àìmọ̀kan ti jẹ́ kẹ́lòmíì. ó ti jẹ́ kí a pàdánù ọ̀pọ̀lọpọ̀ a ti pàdánù àwọn èèyàn gan. ẹ wo tẹ́ bá sọ fún mi pé
ẹ má bínú ṣe mọ̀ pé ní ayé ìgbà kan àwọn èèyàn kì í kú tó báwọn yẹn ṣe ń kú sí. wọ́n ń kú o torí wọ́n ń tọ́jú ara wọn. ẹ wo ewé kan ẹ̀fọ́ kan wà ẹ̀fọ́ yẹn lẹ́yìn kẹ́ ẹ lọ sínú ọjà Bòdè tàbí Òjé ṣé ẹ mọ̀ pé ibẹ̀ ní indigene Ìbàdàn. bẹ́ẹ̀ni gan ibẹ̀ la ti máa ń rí ẹ̀fọ́ yẹn rà. ẹni tó bá ní high blood pressure tó bá ń rò tó ń fi irú tí iyọ̀ ò sí ń bẹ̀ tó fi ń rò tó fi ń jẹ wàláhì tàláhì yóò kọ́kọ́ surprise kíní yẹn àkọ́kọ́ wálẹ̀ lára ẹ̀ ni. tó bá wá ń jẹ dáadáa lítà. ẹ̀fọ́ yanrìn ṣé ẹ ń pé ṣọkọ àti tẹ̀tẹ̀ òun làwa mọ̀ àbí kí lẹ́yìn máa tẹ̀fọ́ gúre gan sọ fún wọn ni pé ó máa ń yọ̀ mí lè jẹ́ a kì í jẹ àbẹ́yìn mọ́ jẹ̀fọ́ gúre. no. àlà kì í jẹ̀fọ́ gúre àwọn nǹkan tó sì dánú ara wa nìyẹn ṣé ẹ mọ̀ pé gúre yìí ó wù ní. fúnra ẹ̀ ni. ok wọ́n ń gbìn. ṣé bí wọ́n ń gbin ṣọkọ ni. wọ́n ń gbin ṣọkọ ni síìdì ẹ̀ wà tẹ́ dùn wọ́n sórí ilẹ̀ ẹ̀dùn náà tó máa wù jáde tá a fi mú portable tá a fi mú ọ̀pọ̀ ẹ̀ jáde nínú ilẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn tẹ̀tẹ̀ òun náà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àwọn ẹ̀fọ́ àfojú sí rárá. àfi ṣọkọ ẹni ṣọkọ tẹ̀tẹ̀ kí ni mo tún rí tó tún kọ́mọ̀ yìí gbàgbá náà a máa ń jẹ ẹ̀fọ́ gbàgbá gan àwọn èèyàn fi bẹ́ẹ̀ jẹ kọ́mọ̀ ẹ̀fọ́ wa lọ́jà ní ṣọkọ àti tẹ̀tẹ̀. ọmọ ignorant ni o. ọmọ ayé ìgbà yẹn téèyàn kan bá kú ní àdúgbò wọ́n máa sọ fẹ́ tó àwọn èèyàn kàn kú ẹlòmíì wà tó jẹ́ pé tó bá ti sùn lálẹ́ báyìí ẹ wo orúmọ́ ìmí chọ́ọ̀chì tí wọ́n ń lọ nígbà náà ìyá yẹn lóhun ti ní pé kán wá ṣiṣẹ́ ìràpadà ìpè wọn wá ṣe ó ní torí ẹ̀ náà fi kú irọ́ sì ni irọ́ ni kìí ṣe ìràpadà ni ló jẹ́ kán kú èmi mo sọ pé kìí ṣe ìràpadà tán lọ ṣe lóòótọ́ o spiritual kìíní wà o ṣùgbọ́n ilé àìsàn ara ló ṣe wọ́n àìmójútó ara tó pé mo kàn fẹ́ fine níta mo fẹ́ fine níta kí wọ́n rí mi bí mo ṣe rí níta àwọn kan ń jà ní last week ní bẹ̀rẹ̀ bàbá tí kò kàn o ìjà ò kàn o gbogbo wa dúró bus stop ni o bàbá yẹn dẹ̀ ṣubú àwọn tó ń jà àwọn area kìíní ló ń jà o kò kàn wá o gbogbo wa ṣàdúró gbà tó hàn sílẹ̀ nǹkan káwọ́ kìíní bàbá yẹn dẹ̀ ṣubú èmi ò dúró mi dúró àmọ́ bí sí bàbá padà jà nǹkan tí ń ṣe bàbá nínú ara. ariwo tó wá ń gbọ́ yẹn. ariwo tó ń gbọ́ ló àfẹ́tẹ̀ ìjọ wo ni a ti dìídì lọ gbéra wa lọ ṣe àyẹ̀wò ara. ṣé rí bá ṣe sọ pé oògùn ká má lóògùn ó ń surprise nǹkan bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan òyìnbó náà wúlò fún wa torí ibẹ̀ la ti máa mọ nǹkan tó ń ṣe wá nínú ara àwọn náà máa rí nǹkan tó ń ṣe àwọn ló máa rí nǹkan tó ń ṣe wá tẹ́ bá wá sọ́dọ̀ mi sí pé nǹkan báyìí ṣe yín yóò ní tẹ́sì tí ni ẹ lọ ṣe tí máa wò ká kọ́kọ́ mọ nǹkan tó ń ṣe yín ká kọ́kọ́ mọ nǹkan tó ń ṣe yín so that àfi ní máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa palàpalàpà. nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní inú tí ò hàn síta ó dangerous gan. fídíò kan go viral ní ṣé ó ti lọ bí 2 years báyìí tí bàbá yẹn ń sọ fún ìyàwó ẹ̀ ńjọ́ birthday wípé kán fóun lómi. nǹkan kan ti ń ṣe bàbá yẹn. kí bàbá yẹn tó ṣubú bẹ́ẹ̀ yẹn. nǹkan kan ti ń ṣe. ṣé ẹ mọ̀ pé wọ́n tètè fún lómi. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ ṣùgbọ́n before kó tó go to that level of pé fún mi lómi kí n mu mi nǹkan kan ṣe wọ́n. option wà kó jẹ́ pé tí bàbá yẹn bá ti ṣe test ahead tẹ́lẹ̀. tó bá ṣe test ahead àti wípé ẹlòmíì gan bó ṣe test tẹ́ ẹ fún ní kinní á fẹ́ kó jẹ́ pé kò ní tún ní sinmi mọ́. mo fún yín ẹ sọ fún mi sìn pé ẹni àìbọ̀ ọlọ́ọ̀ni jẹ́ o. èmi ní example. ẹ̀yin lẹ́ example. tí má lóògùn ara ríro máa tún jókòó sí the system. kò dáa. ó dẹ̀ yẹ kéèyàn lóògùn tán kó lọ sùn tàbí kó lie down. even gan kẹ́ ẹ má sùn. kó má jẹ́ pé ẹ sùn wọra ẹ gbọ́dọ̀ relax. kóògùn yẹn lè ṣiṣẹ́. ká ní ẹ̀ ń rò pé ẹnìkan o àṣà bfc ń bọ̀ wá ṣe interview pẹ̀lú yín o tẹ́ fún mi ní 11
Okay. ẹ pè mí padà ẹ ní kó di bíi 3 immediately tẹ́ bá ti ń sọ fún mi pé kó di 3 kí n tó máa bọ̀ ọkàn yín gan ó balẹ̀. Bẹ́ẹ̀ ni pé. ìpè kínní yẹn ti kú òun bẹ́ẹ̀ náà so oorun tẹ ẹ rí bóyá ẹ fẹ́ sùn lọ or ẹ fẹ́ relax ó máa wá láti inú brain yín oògùn tẹ́ ẹ lò ó ṣiṣẹ́ ṣóye yín bẹ́ẹ̀ yẹn oògùn yẹn máa ṣiṣẹ́ kó ń ṣe pé ẹ mo lo oògùn mo wá tún bọ́ sí ẹnu iṣẹ́ tí mò ń ṣe èèyàn lè kú pi o èèyàn ò kú dànù yóò kú tán pátápátá. ọ̀pọ̀lọpọ̀ ni wàhálà ti pa tí wọ́n rò páyé ló pa. irú mọ́ ìmí tán ní kán wá ṣèràpadà nísìnyí wàhálà ló pa wọ́n. wàhálà ibi tí wọ́n ti ṣèràpadà yẹn gan ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà padà gbà lọ gan. wàhálà kí ni àwọn ọmọ mi. yóò jẹ. àṣàdẹ mo sì láàbúrò méjì kan tó sì ń depend èmi gan ò tí ì dùn ó tán. irú wa náà sì mọ torí gbogbo gbà yẹn. ṣé kò tí gbogbo gbà yẹn lẹ ti gbóyún. ọmọ mi ti dàgbà nísìnyí. nígbà yẹn. ẹ ó ti dàgbà ńgbà yẹn ọmọ tó ti pé 21 years ni òun gan ti pé ara wàhálà wọn náà ara wàhálà kan náà ni torí ọ̀dọ̀ wọn lọmọ yẹn ń gbé. gbogbo àti mo lọ Cairo tí mo jagun ayé lọ mo lọ Cairo mo lọ Ghana mo stay díẹ̀ náà nù Kútọ́nù owó náà ni ṣe é rí nílé ayé tó bá yẹ pé mò ń lọ síbi ilẹ̀kùn ṣùgbọ́n ibi ni màá kọ́kọ́ yà lọ. ẹ máa gba bí lọ bẹ́ẹ̀. ó ti wà nínú àkọsílẹ̀ o. àkọsílẹ̀ wà fún gbogbo ènìyàn. gbogbo wa pátápátá ìtẹ́ máa jẹ́ láyé a kàn gbọ́dọ̀ fi àdúrà tètè wọ ọmọ ra ni. iṣẹ́ tó máa ṣe tó fi là. ó wà. tó máa rọ̀yàn lọ́rùn. agbo irọ́ mi lọ́rùn Ọlọ́run. ṣé mo pé mo kàn wo status yín lọ́jọ́ yẹn mo kàn. ó kàn rọ̀ mí. ìgbà wo ni ìyá yìí bẹ̀rẹ̀. ó kàn rọ̀ mí lọ́rùn ni. ọjọ́ tí mo decide pé mi ní lọ tangent challenge mọ́ ọjọ́ yẹn òjò rọ̀ oúnjẹ sínú agbára ó rọ̀ oúnjẹ tébù mi kan lọ́jọ́ yẹn oúnjẹ dà sínú agbára. mo dẹ̀ máa ń ta swallow ẹ̀bà àti sẹ̀mọ́ àti fùfú gbogbo ẹ̀ nínú àgbà kò sí bí mo ṣe fẹ́ ṣá mo sì jẹ gbèsè. mo jẹ gbèsè nígbà yẹn débi pé màá tilẹ̀kùn entrance báyìí màá tilẹ̀kùn entrance síta pẹ̀lú padlock màá wá gba ẹ̀yìn wọlé so àwọn tí mo jẹ lówó ò ní mọ̀ pé mo wà nílé. mo jẹ gbèsè gan wọ́n fi mí ṣẹ̀sín ọ̀rẹ́ mo sọ fún pé mi ìlọ́rẹ̀ so mo padà láwọn ọ̀rẹ́ kan gbà tí mọ́ mi kú torí mi ṣáà ní dálé ayé ṣe. so ọ̀rẹ́ mi kan wọ́ lọ bá mi gbowó lójoojúmọ́ mo ti sọ fún pé ìǹtà mo jẹ ẹlẹ́ran lówó mo jẹ gbogbo àwọn èèyàn lówó mi ìrọ́nà àbáyọ mi ìsúnra láàánú. gbogbo ọ̀nà dí ó dà pa ayé fẹ́ parẹ́ ìgbà yẹn ni mo develop high blood pressure torí mo ń wò pé báwo ni mo ṣe fẹ́ yọ bẹ́ẹ̀ Ọlọ́run ti kọ gbogbo ẹ̀ Ọlọ́run ti kọ á kàn rìnrìn yẹn báyìí á rìn báyìí ká tó débi ìsinmi wa. ẹ sọ̀rọ̀ ilẹ̀kùn lọ́lẹ́kan. tẹ́ bá wà lọ síbi ilẹ̀kùn tí mò ń wò lọ́kàn ni mò ń lọ ṣùgbọ́n àkọsílẹ̀ ti wà pé màá kọ́kọ́ yàwọ̀ bí màá tún jáde ń bẹ̀ màá lọ gba ẹ̀yìn màá tún jáde màá tún gba báyìí èyàn ò rìn o. kí ló tẹ̀yàn lọ street. kò ṣeé ṣe ni toró ti kọ́ Ọlọ́run ti kọ́ àkọsílẹ̀ ti wà pé bá a ṣe rìn nìyẹn. ṣé ibi tẹ̀yàn ń yà sí yẹn ṣé èèyàn gádà ẹ̀ láti ní experience ni. nà ó wàá sọ eyín ó dà báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ sí. báwo lèmi ò ṣe sọ̀rọ̀ àwọn nǹkan tẹ̀ ń bí mi báwo ni màá ṣe lè dá ipe mo ti tó oúnjẹ rí mo dẹ̀ tó oúnjẹ yẹn lẹ́gbẹ̀ẹ́ títí fọdún 10. kankan dẹ̀ yọ. aláwọn mi ò mọ̀ bí mi pé níbo lẹ kọ́lé sí. wọ́n mọ̀ béèrè ní pé mi ì kọ́lé ṣùgbọ́n ẹ lè mọ̀ pé nǹkan kan ń ṣe mí o. no ẹ lè mọ̀. wọ́n lè mọ̀ pé broke. ẹ lè mọ̀ torí màá gba aṣọ dídá láwìn. kí ni. ẹ̀yin má tún yáwó yàtọ̀ o. mi á gba aṣọ dídá torí mo fẹ́ bá gbà mú iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe òòjọ́ nǹkan kí n ra nǹkan kan.
téèyàn bá ń ṣiṣẹ́ oníṣẹ́ nǹkan lè tètè máa yọ. nǹkan ni o ṣe rí ó tún wá dáa kéèyàn máa gbọ́rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu gbà mí ṣe rí gbà tí mo gba ṣọ́ọ̀pù sí area kan ní Ìwó Road títí wàá jẹ̀bẹ̀ ní time Ajímọ̀bí òun ló sún mi sí oúnjẹ o kò ṣe pé ìgbà tí mo ti Cairo dé tí mo fẹ́ tó travelling tán wọ́n gbà mí fún travelling gbà yẹn wọ́n bá mi ní àwọn ìlú kan. ojú nǹkan ti rí nǹkan. ojú mi rí o ojú mi tẹ́ bá wo àwọn fídíò mi máa sọ pé ìwọ tó bá lọ ṣe wèrè even kò jẹ́ family mi sẹ́ ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó máa ṣe ń blocking máa kọ́kọ́ gbére kí n tó wá ṣá ní blocking mi ìfẹ́ rí kẹ́nìkankan sọ àbí kẹ́nìkankan sọ word of encouragement so far tí Ọlọ́run ti jẹ́ kí n rí àsìkò yìí tó bá yẹ pé nínú gbogbo àwọn ìrìn àjò mi mo ti ṣubú ó máa dùn mí pé kí ló tí mi ti ṣe nǹkan tí mò ń ṣe lọ́wọ́ yìí nígbà yìí ṣùgbọ́n mo sì lè lọ mo lè bọ̀ ìgbà tí mo fẹ́ padà sí medical kìíní yìí mo lọ sí usage now. Wow. Yes mo ní mo fẹ́ gba form wọ́n ní mo ti dàgbà jù wọ́n ní mo ti matron yẹn ni ó ní kí ni mò ń wò. lákàní ti ṣe ń gbà yẹn. ó ní kí ni mò ń wò láti ó lọ́mọdún mélòó ni mo sọ age mi fún ó ní ilẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá gba fọ́ọ̀mù kìíní ó ní community health lẹ́ ṣe kìíní lẹ́sìn ti lọ ṣe school of hygiene lẹ́lẹ́ẹ̀lẹ́ ní kẹ́ ẹ lọ mo tún lọ mo lọ síbẹ̀ mo lọ sí school of hygiene torí màá sì lọ school sí o. Wow. Màá lọ school sí mi 45. kí ni ìrọ̀ yín lọ́rùn. ó ti rọ̀ mí lọ́rùn ó ti rọ̀ mí lọ́rùn mo láyọ̀ nínú ẹ̀. mo ní dẹ̀ wá bá mi ìgbà tí mo ti Cairo tí mo lọ Ghana tí mo ṣe gbogbo ẹ̀ mo ní Fúnláyọ̀ mọ̀ tó ń jẹ ẹ̀ mo ní ẹ̀wọ̀ kí n lọ Amẹ́ríkà gan máa tó ń jẹ máa lọ tà ń bẹ̀. wọ́n kàn sọ briefly lọ́jọ́ yà dẹ̀ sọ̀rọ̀ mi ṣùgbọ́n mi ìfura. Now ẹ yẹ kí n chip in kankan ọ̀tọ̀ ni kò ní passion fún iṣẹ́ kan ọ̀tọ̀ ni iṣẹ́ tí a rán ẹ láti wá ṣe. mo ní passion fún iṣẹ́ oúnjẹ number one torí pé ó jẹ́ iṣẹ́ mọ́ mi tí mo ti mọ̀ ń pa ẹ̀. ó jẹ́ nǹkan tí mo lè fi solve problem ìṣòro ayé mi ń gbà. tó jẹ́ pé mo fẹ́ jẹun mo fẹ́ sanwó school àwọn ọmọ mi màá rí níbẹ̀ kò yé yín ṣùgbọ́n kò ń ṣiṣẹ́ tí ẹlẹ́dàá rán mi kò ń ṣiṣẹ́ tó yẹ kí n ṣe. nígbà mo lọ wà kọsẹ̀ jáyé ara mi gan ọmọ January kì í ṣe kò yẹ kí n gbé nǹkan kaná ta kò yẹ kí n tàǹjẹ́ débi màá gbé nǹkan kaná pé kìíní mo padà lọ wà kọsẹ̀ jáyé mi. irọ́ ni. mo lọ wà kọsẹ̀ jáyé mi. ní èjì wo. ní age 43. My God. ní age 43. ṣáwọn yẹn ṣe wà kọsẹ̀ jáyé ni. mo ń wo èmi wò fúnra ra mi. Wow. ṣé mọ̀ pé ó máa dé ìpele kan láyé pé wàá kàn ṣàjókòó wàá lé gbogbo àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wàá lé wọn sẹ́yìn wàá wá dá wà. wàá wá mójútó ọ̀rọ̀ ayé ẹ fúnra ẹ. wàá wá mójútó ayé ẹ ò ní jẹ́ kí ẹnìkankan bẹ́ẹ̀ dá sí i ìwọ àtẹlẹ́dàá. God bless you. ìwọ àti ẹlẹ́dàá ẹ kò ní sẹ́nìkankan. even ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ kò ní. kò ní sọ́mọ kò ní sọ́kọ kò ní ìwọ nìkan. èmi nìkan. mo jókòó sí bathroom lọ́jọ́ yẹn mo jókòó ni mo kàn wó ní pìà ṣé mi ṣe wàá ṣe nǹkan kan láyé ni ṣé mi lásìkò nǹkan kan tí mo ṣé kò ní nǹkan kan tí mo wá ṣe ni. ṣé bí màá ṣe máa bá a lọ náà ni. ṣé bí ṣe máa bá a lọ rè èyí iṣẹ́ mo ní mi ìtànjẹ lẹ́gbẹ̀ẹ́ títí máa sì ń ríṣẹ́ kétra àgbà díẹ̀díẹ̀ ó àtún wá rí gbà mo ní godmother kan àwọn ló kọ́kọ́ ṣí mi níyè ní 2023 mọ̀ gbà tí mi ti lọ challenge mọ́ yẹn mo kàn ṣáà ń rí àwọn iṣẹ́ díẹ̀ gbà wọ́n bá ní ṣé bí wàá kàn ṣe mọ́ jókòó ni ó wàá ní ṣe nǹkan kan mo kàn wò lọ́jọ́ yẹn mo sì lówó kan lọ́wọ́ bóyá bíi 80,000 100,000 mo kàn lọ ra flower mo bá tún ṣe ṣinṣin. a jẹ́ ń bẹ̀ àwa náà jẹ́ ń bẹ̀. mo bá tún ṣe ṣinṣin mo dẹ̀ láìkì nǹkan kan tí n bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan máa bẹ̀rẹ̀ pẹ̀lú packaging. Ọlọ́run. mo lọ ṣe sticker mo ṣe vest mo bá bọ́ sínú ọjà mo bá bẹ̀rẹ̀ sí ní supply. gbèsè mo bá bọ̀. ìyá iṣẹ́ oníṣẹ́.
ẹ tún jẹ gbèsè bọ̀. owó tí mo sọ pé mo fi bẹ̀rẹ̀ yìí mo létà rí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń ṣe dáadáa tó ń ṣe ó yá mo bẹ̀rẹ̀ sí ní ràpò flour máa lọ supply nígbà jẹ́ pé àwọn tẹ́ ẹ bá gbé fún àsanwó bọ̀rọ̀ nígbà tí wọ́n bá fi sanwó á ṣàjẹun. ó ṣàdìgbà táwọn náà bá tó tà tán. ẹlòmíì gan tí ẹlòmíì bí ò tà tán tó yẹ kó sanwó tó lówó yẹn lọ́wọ́ ká san ni kò ní san. kì í ṣe nǹkan tí mo rán yín láti wá ṣe. torí kò ṣe nǹkan tó yẹ kí n ṣe. ọjọ́ dẹ̀ ń lọ lórí. mo lè jókòó 17 hours gé flower ṣinṣin 17 hours bẹ́ẹ̀ mo sọ fún tí màá jókòó tí màá máa gé pẹ̀lú àwọn ọmọ mi. ìgbà tó yá mo gba àwọn èèyàn ṣùgbọ́n kò ń ṣọ̀nà mi kò ń ṣe téèyàn bá ti ń ṣiṣẹ́ oníṣẹ́ la yóò kàn mọ́ ṣe ni o yóò kàn mọ́ ṣe ni. ẹ dúró ọ̀pọ̀ ló ń ṣiṣẹ́ oníṣẹ́ tó tún fàdúrà kún. yóò mọ fàdúrà kún ni ṣé bẹ́ẹ̀ mi náà mọ ń lórí òkè. kí ni tá a lórí òkè bí. lórí ráìsì àti chinchin. lórí ráìsì olúwa mo mọ àwọn tó yẹ kó máa gbéṣẹ́ àsè fún mi sẹ́ẹ̀ wọ́n ní gbé fún mi ni. ẹ mọ̀ wọ́n. tí màá jẹ lára wọn gidi wọ́n ní gbé fèmí wọ́n ní gbé fún mi màá tún lọ event yẹn kò yẹ yín màá tún wà ní event yẹn wọ́n á tún máa ní fún mi ṣé ìwọ kọ́ ló ṣiṣẹ́ yìí màá lè mi kọ́. mo wò pé èmi ló yẹ kí n gbà ṣe. èmi ló yẹ kí n mo ti fẹ́ báyàn ṣiṣẹ́ kó tó di pé mo decide pé kó tó di pé ẹlẹ́dàá mi bá mi sọ̀rọ̀ mo pè dúró báyìí a jọ sọ̀rọ̀ tó fi sọ pé ṣé bó o ní certificate nọ́ọ̀sì o ti lọ ṣe caregiver course o lè tọ́jú àwọn àgbàlagbà. wow. yeah. ṣé bó láwọn certificate inú ilé kí ló ń ṣe inú ilé. nígbà tí mo tún wá dé usage tí mo dé kìíní tán sọ pé result mi ò pé mo pe ibi tí mo ti lè ṣe GC mo ti register GC. wow. mo fẹ́ lọ school sí ẹni yẹn a ti jọ sọ̀rọ̀ tá a ti jọ plan tá a ti jọ ṣe everything. ṣe lè lọ study kini is in abroad. yeah. if you see any opportunity. yes now. wow. máa lọ o. ó máa pè yín o. lágbára Ọlọ́run máa lọ o. ó yá. mo lè lọ study ẹ̀ sí dáadáa. wow. torí mo fẹ́ mọ̀ sí i. mo ṣì wà ní school báyìí. wow. mo ṣì wà ní school kan báyìí nípa ewé àtegbò. mo ṣì tún máa lọ sí i. ẹni yẹn ó kàn kù 1 month. àná tún wá dì mí sínú gúrùpù bá a ṣe pé wọ́n ní kétra àwọn lélẹ̀. ó kàn yá ni wọ́n ti fún mi lówó mo ra ráìsì pamọ́ mo ròróró pamọ́. wọ́n ti fún yín lówó. ẹni yẹn fún mi lówó tí mo ra ráìsì pamọ́ tí mo ròróró pamọ́. ìvẹ́ǹtì súnmọ́ báyìí bó ṣe sọ fún mi inú pé kí n bá wọn kó ráìsì wá sílé àwọn organizer wọ́n ti mú kétra mi wá níbi tí n ti rówó tí màá ti rí owó. Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ oúnṣẹ́. àmín o. Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ oúnṣẹ́ Ọlọ́run sì ní jẹ́ kí ọdún náà bíbélì sọ ó ní ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n a tún gbọ́dọ̀ máa dúpẹ́ tí àkókò wa ò bá lọ kí iye wa ó tó ṣí. ọ̀pọ̀ dẹ ní àkókò ẹ̀ ti lọ. ọ̀pọ̀ làkókò ẹ̀ ti lọ. torí àkókò ò lọ o àkókò mi ò lọ o. àkókò mi ò lọ o. ẹ tó wà ní age 70 years ńkọ́. ṣe rí age of 70 years ńgbà mi ó sì lè tún revive kò ṣe pé agbára yẹn máa sí mọ́ o ṣùgbọ́n ó sì lè ṣe nǹkan kan. ó sì lè ṣe bí èmi mo sọ pé matron discourage mi pé èjì mi ti pé ṣé ẹ wá lè lọ ṣe jamb. ká ní pé from there iná wa padà sílé. ẹ jẹ́ sọ nǹkan fún yín lọ́jọ́ tí ọ̀rọ̀ tí mo rọra sọ kékeré mo sunkún o. mo sunkún bí mo ṣe ń jáde nínú usage lọ́jọ́ yẹn mo ṣe fídíò mi ìgbé ojú ara mi o. ọ̀rọ̀ yẹn dùn mí mo wá wò ó pé last born mi gan 11 years ni kí lèmi náà ń ṣe láti 11 years ago tí mi ṣe nǹkan kan. mo wá ṣe fídíò lọ́jọ́ yẹn pé bíbélì ní gbogbo nǹkan ní ìgbà àti àkókò olúwa má má jẹ́ kígbà mi ò lọ. ìgbà igan mi tí ìrònú pé mo fẹ́ lọ ṣe
traditional medicine tí mò ń ṣe nsìn mi ti ronú course yẹn bọ̀ pẹ̀lú auxiliary kinní tí mo nílé yẹn ṣé lọ padà túnṣe kọ́ ni torí gbà tí mo ti gboyún gbà yẹn mo ṣiṣẹ́ ọdún kan a sì mo máa ń rí owó jí lọ́dọ̀ mọ́ mi mo máa ń rówó tó yẹ pé tó bá ti fi mí sí di rice báyìí màá mówó màá 1,000 Islamic high school lọ́dún nígbà tí èmi mo kọ́kọ́ mu dé school torí àwọn tíṣà gan wò lọ́wọ́ mi gbà ní 1,000 dídì. abáyọ̀tẹ̀ yìí náà fẹ́ ṣe rice tí ẹ fẹ́ ṣe oúnjẹ padà. 1,000 dídì mo máa ń jí owó márùn-ún gan so mo kàn wó. tí kò ní bẹ́ẹ̀ kó fún boyfriend nígbà yẹn. mo kówó fún. mo mọ̀. mo kówó fún bàjẹ́ ilé tó kọ́kọ́ gbà ẹ má gbélé sí orí kìdí. ẹ má sọ. Wow. mo kówó fún mo gbalé fún. Wow. mo ra match èmi mo set yàrá kan nígbà náà bọ̀ yàrá kan yẹn náà mo padà bí first born mi yẹn sí. Wow. kó tó bá tiẹ̀ lọ. So ìgbà tó bá tiẹ̀ lọ. ara wọn bí tẹ yà sí nìyẹn. ara bí tí mo yà sí nìyẹn o. ṣùgbọ́n mò ń dúpẹ́ lẹ́ni. tẹ bá rọ ọmọ yẹn àbúrò mi lẹ máa pè é. Wow. àbúrò mi lẹ pé àjọlọbì kan recently tí wọ́n sọ pé ó jẹ́ sún fún àǹtí ẹ̀. Your first one? Yes now. He's now 21 years. Wow. So mo dúpẹ́ torí ngbà yẹn ẹni tí mo tẹ̀lé burú ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé kí ni ó sọ fún mi ní pé kàn jẹ́ lọ ṣẹ́yún yẹn ọmọ ọdún mélòó ni I'm just 21 ní mí gbà náà ẹ jẹ́ kó lọ ṣẹ́ kí ló fẹ́ foyún ṣe ó máa bá lóòótọ́ wọ́n sọ tiwọn nígbà yẹn pé yóò bá kárí ẹ̀jẹ̀ kò ní ronú ṣe nǹkan kan kò ní ṣe kíní kan ṣùgbọ́n èmi ń dúpẹ́ lónìí torí àwọn nǹkan kan wà tó yẹ pé tó bá rú mi lójú báyìí máa pè ọmọ mi o máa ní ó yá nǹkan báyìí mo fẹ́ ṣe ó yá là mí lọ́yẹ̀ lé lórí. Wow. So mo dúpẹ́ torí àwọn èèyàn lè rò bóyá àsìkò yẹn ti lọ kó lọ kó lọ. mo rí ẹni tó pè mí tó ní ṣé ráìsì ò pé ọ ní kí ló tó lọ ń ṣiṣẹ́ àgbò níṣẹ́ tí mo bẹ̀rẹ̀ kí ló tó lọ ń ṣiṣẹ́ àgbò. ṣùgbọ́n kò lè yé wọn. kò lè yé wọn wọn ò dẹ̀sùn ràn mí lọ́wọ́ ńgbà náà so kò lẹ́nu ọ̀rọ̀. ṣé nǹkan tó bá rọrùn fún èèyàn láti ṣe tó rí pé ọ̀nà ẹni má jẹ́ kẹ́nìbọ̀dì discourage o. no nǹkan má gbà o má kéèyàn ṣe rí inú ilé ayé tá a wà yìí wọ́n máa sọ̀rọ̀ kò ṣe dáadáa gan. kò ṣe dáadáa wọn á sọ̀rọ̀ so wáyé tó kúkú ṣe nǹkan tó wá látọkàn tó sì mọ̀ pé nǹkan gidi ló ń ṣe yìí kò yé yín mọ̀ pé nǹkan gidi ló ń ṣe yìí kò tẹpá mọ́ wọn á sọ̀rọ̀ bó wulẹ̀ ṣe rere wọn sọ̀rọ̀ bó ṣe nǹkan dáadáa wọn sọ̀rọ̀ ó dáa ọ̀rẹ́ mi kan sọ lánàá ó lóun ti lọ ṣọ́ọ̀ṣì tipẹ́ mo ní kí ló dé ó ní látìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbo òun ò lọ ṣọ́ọ̀ṣì. Okay. mo ní wọn wá pé ẹ̀ ń ṣọ́ọ̀ṣì yín ó nígbà tí wọ́n pè òun bá olówó àjọ̀dún náà ń béèrè. wọn ò béèrè àlàáfíà ẹ̀ wọn ò béèrè. irọ́ wọn kàn béèrè pé ìyá alágbájá àmàtí rí yín ti pẹ́ ní church ó ní àwọn bíìsì lẹ́nujọ́ mẹ́ta ní pé the next thing ní pé September làjọ̀dún a sì ti bo owó àjọ̀dún. ṣé ilé ayé nù. ẹ wo ẹ ṣáà mọ̀ jẹ́ kan brainwash wa that's all ká sì mọ̀ pé gbogbo tá a bá ti ń ṣe tínú wa bá ti ń dùn tó bá ti rọ̀ wá lọ́rùn ká mọ̀ pé ọ̀nà wa ni. ọ̀nà wa ni. ẹni tó bá dẹ̀ ti dàgbà dé stage kan tó ń wò pé tó lè jẹ́ pé táìmù yẹn ló ṣẹ̀ wá ṣẹ̀ bọ́ sí ọ̀nà ẹ̀ bó tó ń wò pé ọjọ́ ti lọ lórí ẹ̀. ẹni tó jù mí lọ ó wà ní skul tí mo wà yìí. tó náà ṣe bẹ̀rẹ̀ ẹni tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni ten sọ̀rọ̀ 70 years nígbà yẹn 70 years ẹni tó bí mi tó èjì dáàdì mi 72 kọ́ ni bàbá yẹn pèrè àwọn. Wow. wọ́n wá kẹ́kọ̀ọ́ ẹ lọ káwọn èèyàn lọ kọ́ ẹ̀kọ́ kò sí ìgbà tó lọ. ẹnìkan sọ fún mi nígbà tí mo ní mo fẹ́ rẹ́gísítà WAEC ó ní ó wàá wọ school uniform mo ní kí n ti yín èmi mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ gbà ẹ́ láàárọ̀ tàrúgbó ṣoge. ẹ má bínú mo gbọ́ kankan tí kí ni ẹ ṣe máa ń jà ràn rìn létí mo gbọ́ kankan tí bàbá kan sọ ní Instagram ó ní seriously pé
ìwọ tó o bá máa ń tijú mi mọ̀ bóyá mo lè digest ọ̀rọ̀ yẹn ó ní ìwọ tó bá máa ń tijú wípé o lè má tètè ṣoríire láyé. èyàn ò lè tètè ṣoríire ibo ló ti fẹ́ ṣoríire ibo lèyàn ti fẹ́ ṣoríire ò lè ṣe torí nǹkan tó ń dùn tó ń ṣe mí lára ojú ń tì mí láti sọ fún yín so kíní yẹn máa wà nínú mi ni ẹlòmíì máa gbé nǹkan sára tó fi kú mà ni ẹlòmíì démọ́ra ó wá ń tijú àti lè sọ̀rọ̀ jáde láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wà tó jẹ́ pé nǹkan tó ń ṣe ojú ń tì láti sọ fún ìyàwó bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe ọkùnrin ló ń affect ìyàwó tó bá yẹ pé ó sọ pé ìyàwó mi mo máa ń fi bákan lára ìyàwó tí ń ṣe test ó ti ń tọ́jú ara tì ìwọ ni òun pàṣẹ mọ́ra ká ló sọ fún un ni a sọ pé ìwọ náà ló ṣe test wọ́n á wá jọ tọ́jú ara wọn papọ̀ nǹkan tó wá ń ṣe wọ́n á wá jọ lọ ṣùgbọ́n wọ́n ti dé mọ́ra bíi ìyá tí mo sọ lẹ́ẹ̀kan pé ó mú ọmọ ẹ̀ kan wá látẹ̀kọ̀ ipe wọ́n wá dúpẹ́ nǹkan yẹn ti ń ṣe wọ́n láti 2014 bẹ́ẹ̀ ni kò sì tó ewé mẹ́rin mẹ́rin nínú ewé tí mo lò fún wọn yìí 2 nínú ẹ̀ wà lẹ́yìn ìkùlé wọn. ṣé ìwọ tó bá ní gbóńlé gan ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. tó bá irú bẹ́ẹ̀ bó ṣe sọ yín tó sọ yín. so mo ní a ní company lẹ́gbẹ̀ẹ́ wa báyìí àmọ́. ṣùgbọ́n ẹ wá máa kọ náà ni ẹ máa kọ kẹtọ torí ṣẹ́rí ewé mi wà o ewé mi wá tẹ̀lé combine ó ti di poison tó yẹ pé tẹ bá ti mú ilé àtẹlé tẹ́lẹ̀ jọ má ṣe wé já o tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ kàn sí wọn. so èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́. lórí yẹn tẹ̀ ń sọ lẹ́yìn lórí pé nǹkan ṣe ọkọ ṣùgbọ́n ohun tìjú kò lè sọ fún yàwó ẹlòmíì àwọn ọ̀rẹ́ ẹ̀gàn kò lè sọ láàrin wọn. now kí nìyẹn dẹ̀ ti wá àfẹ́tẹ̀ débi pé kò lè jẹ́ kó bímọ. ẹ máa gbọ́ ẹnìkan pè mí recently mi ìfẹ́ sọ̀sọ́kùsọ lórí ètò. ẹ lè sọ. kí n sọ. ẹ lè sọ. okó ẹ̀ máa ń sún kì. okó ẹ̀ ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. ok. bọ̀ ó ní bó ṣe pé 30 years báyìí lóko òun ti bẹ̀rẹ̀ sí ní sún kì. agbo ẹ̀ sì wà. okó ń sún kì. okó ẹ̀ máa ń sún kì. okó ẹ̀ ń kéré. kò kí ń le dáadáa mọ́. ó máa ń le náà bọ̀ ó ń kéré. ẹ lè understand. ok. okó ẹ̀ máa ń kéré. ṣe understand so tó bá kò lè rí tẹ̀. ok kò ṣe kíní dáadáa. kò ṣe kíní dáadáa torí àwọn Christian tó jọ́rẹ́ mi torí wọ́n á pè pé mo ti ń sọ̀sọ̀kùsọ. nǹkan tó bá ń ṣe èèyàn kò tí nǹkan tó wà nù. àbí òun á ní mo ti ń sọ̀sọ̀kùsọ ẹjọ́ mi ò sọ̀sọ̀kùsọ. ẹni ẹ pa mí wọn gbàyàwó ẹ. so ìgbà tó fẹ́ sọ ó ṣàn ẹ mọ̀ kéèyàn ṣáà máa pẹ́ mú ẹ sọ nǹkan báyìí ni àbí nǹkan báyìí lẹ lò ó lágbo ṣé ẹ wá bí tẹ̀sí lè jẹ́wé ó lóun wà bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ lọ lo nǹkan báyìí. ẹ má ṣe ewé yẹn o. mi ì lè sọ. ẹ má sọ. mi ì lè sọ. ẹ kọ́kọ́ lọ máa jẹ irú ewé báyìí ná. tẹ́ bá sì ń jẹ lọ tẹ́ bá sì wá gbéṣẹ́ fèmí in fact. naturally kókó wọn máa jẹ ewé yẹn kó kọ́kọ́ lọ máa jẹ. kò pé anything kò jí. kò ní pé nǹkan kan. ọmọ doctor no fit tell you this thing o. níbo náà ti fẹ́ sọ. ṣe rí bí kò sí àìsàn kò sáìsàn tí ò ní tí kò sí ewé àtegbò ẹ̀. Ọlọ́run ti dá wa dáadáa. Ọlọ́run nífẹ̀ẹ́ wa. ó ti bless wa. Ọlọ́run bless wa. We are so blessed. Ṣé ẹ rí wàhálà tá a ní Nàìjíríà wàhálà tá a ní ni àwọn pásítọ̀ àti wàfà. àwa gan tó wá ya ọ̀lẹ. àfi bẹ́ẹ̀ yọ̀lẹ̀ a máa ń ṣiṣẹ́. no ipe àfẹ́ lọ́nu gbọ́ àbí nígbà wọn bá dà mọ̀ kí lẹ mọ̀ tẹ́ fẹ́ lọ́jà ṣé bí nǹkan lèmi sọ pé wà ń ta iṣẹ́ yìí mọ̀ ni. àwa dẹ̀ ń gé dànù. ẹ̀yin dẹ̀ ń gé igbó ni lọ́dọ̀ tiyín. igbó ni lọ́dọ̀ tiyín ẹ̀yin ò mọ̀. ìgbà tẹ́yin ò mọ̀ báwo lẹ ṣe ṣé kàn lọ ta ní ìsìn kí lẹ fẹ́ fi wé Akíntọ́lá ṣojú pé wọ́n ní wọ́n fi omi ẹ̀ sórí egbò lọ. ó tán àti kékeré mo ti mọ̀ yẹn. àti kékeré nǹkan tó dẹ̀ ń ṣe pọ̀. ó pọ̀. so kò kàn possible
fún èèyàn kó lọ wàá lọ mọ̀ èmi náà tẹ́lẹ̀ ṣé bóyá mo mewé tó 20. ìwọ tó bá dé mọ̀ má jẹ́ kán brainwash ẹ reach out sí àwọn tó mọ̀ nǹkan báyìí ló ń ṣe mí o. God bless ẹni tó ní school tí mo wà. Amen. bí wọ́n ṣe ń kọ́ wa nípa ti àwọn ewé tó wúlò fún wa ní ilẹ̀ Yorùbá ni wọ́n ń kọ́ wa ní àwọn nǹkan tó wúlò ní bóyá bí àwọn China nǹkan kan yẹn bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ mo kí ni àwa gan ni a ní nǹkan o. ní Áfíríkà yìí. kálànà lẹni wá bí mi ní dáyín lọ. ká ní àná lẹ sọ pé yá táìmù báyìí ní kìíní mi ní débi kí n tó jí lánàá aago 9 mo ń ṣiṣẹ́ kan. Okay. mo wá ṣíbí tí mo wá lò dispose kínní ni ó ní òyìn mi wá fẹ́ kí kínní mo kàn wọ́n ní tí mo fẹ́ gbé fẹ́ ni ẹlẹ́ni kémi náà test ẹ̀ wò mo ṣe là nìyẹn bóyá ló tó 20 minutes tó rú fi ń kọ́ mi. irọ́ ni. kò 20 minutes kì í tẹ́ ni táìmù gbà tí èmi àti ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ mo ń sọ ní pé ẹ wò á mọ̀ sọ̀rọ̀ lọ́la. sorry ẹ jẹ́ kó yé mi pé àgbo wà téèyàn lè fi sùn. ẹ nà ó. àmọ́ nídìí ẹ o. èmi nídìí ẹ. kí ni mo kàn ṣáà rí pé mo wá wò pé kí ni mi ì tí ì lo àgbo kankan lálẹ́ yìí mo wá rántí pé bàbá tán láwọn òrórùn sùn yìí kí ni tí mo bá wọn mix tí mo fo oyin torí oyin tó sì wà bẹ́ẹ̀ ni mo fi ní pé. lórí kìíní yẹn ẹlòmíì dẹ̀ ti lórí òkè fún ẹlòmíì ti dàwé àtàdúà. ṣé ẹ mọ̀ pé téèyàn ò bá rọrùn sùn máa ń fà làkàlà. bóyá náà ló máa ń ṣe mí. tẹ́ ẹ bá ti rọrùn sùn ó máa fà làkàlà ẹ mọ̀ lálẹ́ ẹ mọ̀ rí àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ rí ni. ẹlòmíà ní pé Ọlọ́run ló ń bọ̀ òun sọ̀rọ̀. Ọlọ́run ní bá sọ̀rọ̀. èmi sọ Ọlọ́run ló ń bá sọ̀rọ̀. èèyàn mọ́ fà. This our body system is very very. ṣé ó possible kẹ́ wà lórí bed kẹ́ rí pé díjú bọ̀ brain yín ò sùn. ṣé ẹ mọ̀ pé. e dey do me. stress ni. stress ẹ ti sùn ẹ rí pé díjú báyìí pé. brain ẹ lè máa ṣiṣẹ́. ṣùgbọ́n brain yín ṣiṣẹ́ eléyìí máa ewé ni yóò kàmú brain. gbogbo brain yà á sùn lọ ni. yóò ẹ sùn ẹ dẹ̀ máa jí ara máa ṣe dáadáa. bọ́n tó wá jí kó wá mú ògì. kẹ wá mọ́ínmọ́ín sí i tálùbọ̀sà ẹ̀ pọ̀. wow. irú lásán tẹ́sán pé mi kì í jẹ́rú nú ọbẹ̀ mi kì í. àwọn nìyẹn. mi kì í jẹ́rú nú ọbẹ̀ mi kì í jẹ́rú nú ọbẹ̀. kò ní ìdí pẹ́ lọ́n gba gíláàsì mọ́. ṣé bí mo ń lo reading glass tẹ́lẹ̀ mo ń lo glass tẹ́lẹ̀ náà. tó bá ń jẹrú dáadáa. bẹ́ẹ̀ni àtàlùbọ́sà yẹn. àtàlùbọ́sà. mo ń lo glass tẹ́lẹ̀ kò ṣe àwọn irú tán ti pẹ́ tí wọ́n ti fi yọ yìí tán gbé pamọ́ tán ti dì ní $100 naira àwọn irú tẹ́ rí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbèdé bóyá àwọn irú Ìlọrin irú Ọ̀yọ́ àwọn irú tó máa ń fà yẹn tí ò sí. ẹ lè rà sílé kó gbé sínú. ẹ lè rà kẹ́ gbé sínú fridge náà. kàn máa jẹ́ ẹ tó bá àtàgbàlagbà kò ní kinní ẹ máa jẹ. tẹ́lẹ̀ mi fi ń kógun jẹ kógun. ogun máa ń surprise nǹkan ni sẹ́ẹ̀. ṣé bí tí mo sọ ṣé wọ́n wà lórí oògùn lọ́jọ́ tán kú. wọ́n ń lo oògùn lọ́wọ́ ṣúgà yẹn já wálẹ̀ ni. dókítà tó sọ fún wọn pé kán máa lo nǹkan tí ṣúgà fi wálẹ̀ tí gbàgbé kó sọ fún wọn pé. ó ní límìtò tó bá dẹ̀ ti dé ibi tún ṣúgà tán ni o mọ̀ jẹ náà ni olóde ṣé bí wọ́n ní o mọ̀ jẹ ráìsì kẹwàá máa pọ̀ ju ráìsì lọ tó bá ti tó stage kan lọ chẹ́ẹ̀kẹ̀ tó bá tiẹ̀ lọ chẹ́ẹ̀kẹ̀ tó ti lo oògùn yẹn bóyá 2 weeks torí bá ṣe sọ pé àgbo ní dosage náà àgbo ní dosage o. bẹ́ẹ̀ni àgbo ní dosage torí ẹ̀ ní wọ́n á fi sọ fún ẹ tó bá lọ ra àgbo pé lò ní time báyìí. ẹ wo kíní tí mo ní mo ṣe pé ẹni tó fẹ́ sùn kí wọ́n á sọ fún pé kó lò láàárọ̀ kí pé kó sì lo ṣíbí 3 èmi gan tí mo kàn lá ṣíbí pé mo fẹ́ ju ṣíbí oníke tí mo fi mix ẹ̀ nù. kéèyàn wá gbọ́n mu. kéèyàn wá lọ gbọ́n mu. ó di next week. kéèyàn wá lọ gbọ́n mu. Yeah. So àgbo ní oní and so many dosage. times tí ẹlòmíì bá lọ sí hospital èrò máa ń pọ̀ ní hospital nígbà míì wọ́n á kọ́ ṣáà fẹ́ lómi ní instruction because wọ́n fẹ́ tètè dá
everybody lòun. mo fi orúkọ bo hospital kan láṣìírí. Ọlọ́run ló yọ mí ní ìgbà tí mo bí last born. Bí mo ṣe bímọ tán wọ́n ní ẹ̀jẹ̀ ń gush jáde. Wọ́n wá lọ mú pad wọ́n wá tì bọ́ mi lára. Lóòótọ́ ó máa jẹ́ kẹ́jẹ̀ stop, ó máa súnmọ́ ibi ilé ọmọ. Okay. So máa jẹ́ kẹ́jẹ̀ stop. Aṣọ tán fi sí mi lábẹ́ tó kínní. Tẹ́jẹ̀ mu. Tán fi sí mi lábẹ́. Ṣé ẹ mọ̀ pé moment tán fi kínní sí mi ní abẹ́. Okay. Ìtàn ti yà for some mi máa lè rìn nígbà tí mò ń sọ yìí. So ìgbà tí wọ́n á yọ kó mo ṣáà ṣe egun bíbí ṣáà ń ro mí. Okay. Ìyẹn náà mo ṣẹ̀ fà gbogbo ni o. Wow. Ọmọ tí mò ń sọ ti pé 11 years o. Wow. Bẹ́ẹ̀ mo sọ fún yín o. Ẹ̀yìn báyìí mọ ibi tán báyìí ló máa ń ro mí o tí má ti ṣiṣẹ́ alágbára jù. Wọ́n tún wá ṣe bí èèyàn bá lọ ṣe scan tán ni ọmọ dàbù àgbo ẹ̀ wà. Tí màá lọ ṣe scan tán ni ọmọ yẹn dàbù sí nínú. Ewé tí ó lò wà. Tó máa correct position ọmọ. Àwọn bàbá mi àti ìyá mi tán dàgbà jù mí lọ́mọ tí wọ́n mọ̀. Wọ́n ti understand. Yóò ti yé wọn. Tó bá sọ fún pé ọmọ eléyìí ẹsẹ̀ ló mú bọ̀. Àgbo wà fún. Adé correct ẹ̀. A correct ẹ̀. Infection. Àgbo ewé àtegbò ẹ̀ wà. 100. God bless Africa o. God bless us. Gan. Àgbo ẹ̀ wà wà là lò. Nǹkan tó yẹ kí brain ẹ sọ fún ẹ Ọlọ́run lè máa sọ fún ẹ. Ṣé rí ẹ̀jẹ̀ tí wọ́n ní ó ń jáde nígbà yẹn àgbo tí ó fi stop wà ṣùgbọ́n wà tí mi ò mọ̀ ń kọ́. Tẹkọ̀ máa mú tó dẹ̀ máa lọ. tó dẹ̀ tí ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ tí wọ́n tó máa dúró wà ewé ẹ̀ wà egbò ẹ̀ wà tí wọ́n bá sọ fún yín sìn pé kẹ́ máa lo oògùn ẹ̀jẹ̀ ẹ lọ stop ẹ kọ́kọ́ lọ ṣe test kẹ́ ẹ wo bí tí level of kéṣe kẹ́ wá lẹ́jẹ̀ púpọ̀ rárá. Okay. Ewé wà tẹ́ mọ̀ lu tó represent oògùn ẹ̀jẹ̀ tẹ́ ń lò. Ẹ̀jẹ̀ tí ò stop ńgbà yẹn ká ní mo lò wọ́n gbàgbé páàdì sí mi nínú. Wọ́n gbàgbé páàdì sí mi nínú for 7 days. Ní hospital. Bẹ́ẹ̀ni mo ti lọ lé. Ẹgbẹ́ kíní lọ lé. Kíní yìí lè mi complain fún ipe ìtàn ro mi tán fún mi lóògùn tí mo wà relief nígbà yẹn. Mo wà relief ńgbà yẹn ṣùgbọ́n mi gbádùn. Àṣé páàdì wà nínú àṣé ń yọ bíi 3 lẹ́ni ẹ̀ tì wọnú nígbà yẹn. Ó yọ 2 ó gbàgbé ẹyọkan. Ó gbàgbé ẹyọkan. Ìgbà tí ilé mi wá kú ọ̀la tí inú kíkan yìí bẹ̀rẹ̀ mi rí gbẹ̀yà. Bí wọ́n ṣe sọ pé kí n padà lọ sí hospital dókítà ṣáà wò pé dókítà ṣáà fọwọ́ tẹ̀ mí ló ṣàṣe yọ kíní jáde mi. So nǹkan tá a bá mọ̀ nípa ẹ̀ àwọn kan mọ̀ jù wá lọ. Unfortunately tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn tí ò bá sí ìmọ̀ àbí idea pé ẹja gbé e padà lọ sí hospital ẹlòmíì lè gbàbẹ̀ kú. Bẹ́ẹ̀ ni ṣé bí torí pé mi jẹ́ auxiliary nurse mo mọ̀ díẹ̀díẹ̀. Lẹ́tì ṣe ẹbí lè handle ìrora ẹ gan pé ni mo fi lè ẹ jẹ́ n padà. Torí mò ń wò pé mò ń jẹun náà báwo mi ṣe ní yàgbẹ́ fún how many days. Bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹ bóyá kinní kan ni ò tí ì ṣe. Wọ́n ní kẹ́lẹ́ mi ò manage ẹ̀. Ẹ ṣáà gbé mi lọ ṣé bẹ́ẹ̀ gbé mi lọ hospital ṣé bẹ́ẹ̀ èmi mọ díẹ̀ ṣùgbọ́n àwọn kan wà irú ẹni tó attend sí mi nọ́ọ̀sì wọn ni mi lè blame hospital mi lè blame doctor nọ́ọ̀sì ìgbà yẹn ni so ìmọ̀ tá a bá ti mọ̀ nǹkan tí ò bá dá mi lójú mi lè sọ fún yín pé ó dá mi lójú tí tẹ bá sọ pé nǹkan ṣe yín sí tí mi bá mọ̀ ń pẹ́ tẹ send result sí mi tí mi mọ̀ ń pa ẹ̀ mà èmi náà bí doctor nínú ewé àtegbò a ní doctor aláwọn tó mọ̀ jù wá lọ nǹkan báyìí ni wọ́n send mi ò mọ̀ ń pẹ́ o ẹ bá mi wò ó wọ́n á dẹ̀ sọ pé nǹkan báyìí ló máa ṣe sí kò ṣe pé o ò mọ̀ o dẹ̀ ń fún ẹ nìyẹn àbó ṣàgbólè ò lè mú bẹ̀ wéré mọ́lẹ̀ lómìn
ẹlòmíì ò ṣàgbo báyìí yóò sọ pé òun ò lè fi irú àìsàn yìí ò ṣe é bọ̀ nínú ewé tó o lò tó o kó jọ yẹn nǹkan kan wà tó ń ṣe ẹ́ ń bẹ̀ tí wọ́n gan need yes now orí ò fọ́ mi sìn orí ò fọ́ mi bọ̀ mo fẹ́ prepare nǹkan pain free fún yàn nínú pain free yẹn ara ń ro mí ṣùgbọ́n orí ò fọ́ mi ṣùgbọ́n nǹkan tó ń ṣiṣẹ́ fórí fífọ́ àtàrà ríro wà nú ẹ̀ wáyé tó lè lò nú ẹ̀. dé mo fẹ́ béèrè kọ̀kọ̀ báwo ni oògùn téèyàn bá lò wípé èèyàn ológun sí báwo ni àbí àgbo gan báwo ni ó ṣe máa lọ lókèétì nǹkan tó ń ṣèyàn gangan nínú èèyàn ó máa yà síbẹ̀ fúnra àṣírí ni nà àṣírí bíbélì sọ pé àṣírí Ọlọ́run wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ mystery. ok ti yé mi ok kó tó di pa máa lọ torí àti gbàsùkú gan kó tó di pa máa lọ ìjẹ́ lè bá wa list bóyá bíi díẹ̀ nínú àwọn kan tí àwọn èèyàn mọ̀ tí ewé àtegbò dẹ̀ lè ṣe. mo ti sọ lẹ́ẹ̀kan pé gbogbo àìsàn ara pátá ni ewé àtegbò lè ṣe. ẹni tó bá sanra tó bá fẹ́ slim nǹkan. ewé ẹ̀wà egbò ẹ̀wà. tó kò máa mú bí àgbo. bẹ́ẹ̀ni tẹ bá rí mi ní gbogbo ṣé January àbí nǹkan ikùn tèmi gan tóbi ikùn mi tóbi. ẹlòmíì gan ti rò pé bẹ́ẹ̀ ò ní fibroid. no fibroid bí báwo ṣé o ti lọ ṣe test wọ́n sọ fún pé o ní fibroid ọ̀rá ń bẹ lára ẹlòmíì bí ọ̀rá ní ọ̀rá ẹ rí i pé wọ́n ṣe nǹkan kan lórí social media tí wọ́n á sọ pé lọ fa ọ̀rá rẹ̀ jáde tí wọ́n á ti kíní straw kò nídìí kó ló ṣẹ̀ṣẹ̀ lọ gún rẹ̀ ní nǹkan kan kò nídìí yẹn. ṣé bó fẹ́ rù ni ó rù ebo yóò ya ìdọ̀tí jáde. yóò ya ni. yóò ya jáde kò ní bí yóò ya ṣé bó fẹ́ rù gbà mélòó léèyàn fi rù. àbí kí n rù sí. irọ́ ìyẹn mọ́ rù sí a. èyí téèyàn lè fi sanra náà wà. èyí téèyàn lè fi sanra. tí wàá fi máa jẹun tí wàá. tó fi máa jẹun tí ó ṣe pé ẹ̀kẹ́ ó tóbi jára lọ. cameraman á nídìí. ṣùgbọ́n ṣé wàá mọ̀ pé ẹlòmíì wà tó jẹ́ pé bí statue ẹ̀ ṣe rí nìyẹn. alára gbígbẹ. tẹ̀kàn lè máa dán. ewé àtegbò tẹ́ lè fi pupa wà. ewé àtegbò. gbẹ̀yìn believe yẹn. naturally. náà ewé àtegbò tẹ́ fi máa dán tí skin yẹn á ṣe ó wà. kò sí nǹkan tẹ́wé àtegbò ẹ̀ ò sí. ipe àìsàn kan wá wà. pípẹ́ àìsàn kan wà wọ́n wá ní kò ségbó tán fẹ́ no kò sí nínú ìwé tèmi kà nínú ìmọ̀ tí mo ní o kò sí. àrùn kò gbógun gan. ó wà àrùn kò gbógun. ó wà. kò sí infection téèyàn ní láyé yìí tí o. kò sí àní ò sí sẹ́ẹ̀ kò sí ṣé bó fẹ́ kí di ẹ yọ ó fẹ́ jẹ́ kí di ẹ ṣe rí kí ó fẹ́ kọ́ mú ẹ ṣe àgbo ẹ wà ewé ẹ̀wà egbò ẹ̀wà. owó ni ó kàn ná ẹ. owó ni ó ná owó ni ó jẹ kò ní jágbàdo ó wà tó máa ṣiṣẹ́ 100%. natural tí ò ṣe pé bóyá ó lọ lò ṣe mọ̀ pé àwọn oògùn míì wà tó yẹ pé ẹ̀kẹ́ náà ti fẹ́ gbogbo ara náà ti fẹ́ kó ṣiṣẹ́ ẹ̀kẹ́ ni ó lọ mọ̀ ṣiṣẹ́ sí. àwọn oògùn wà ó ṣe mọ̀ àwọn oògùn kan wà dáadáa tó yẹ pé nǹkan bá ó yà ìdí nìkan tàbí tó tún máa lọ ṣe jù nǹkan tó ń fẹ́ lọ. no natural tí o ṣe pé bóyá wọ́n preserve ẹ̀ pẹ̀lú nǹkan kan. ṣé kí ni stretch mark wà. ó wà ṣùgbọ́n ṣẹ́rí stretch mark kò ní tán o. ó máa fade. àwọn tó bá rí pàǹpà yẹn. àwọn tó rí pàǹpà ó máa fade. ṣe ń pa ẹlòmíì wá sọ pé lọ́ọ́ lò ó máa ṣe bí ara ẹ̀ padà irọ́ ni. Kò sí ṣùgbọ́n ètò máa jẹ́ kó fade. tó máa jẹ́ kó fade stretch mark gan ẹlòmíì wà tí ò ń ṣe torí cream àbí nǹkan kan tẹ́pẹ́ tó bá ti ní tendency àti sanra ó máa ní. ṣé èyí tẹ́ pé téèyàn bá sanra àbí tó bá níkùn yẹn tẹ́ pé ó dẹ̀ máa ya ọ̀rá náà ẹ̀ kúrò ṣé kò ń ṣe pé bóyá ikùn ẹ̀ máa padà awọ ara ẹ̀ tó bá ti slim. ó máa ṣe rhyme ni. ó máa rhyme. ó máa ṣe rhyme àti pé ó depend bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lò sí. ṣùgbọ́n pé o fẹ́ pé o ti sanra àbò ní cholesterol lára ṣé mo pẹ́ lómi tó bá rìn láti ibi sí títì a máa mí ni. bẹ́ẹ̀ni. a máa mí àgbo ẹ̀ wà.
tẹ́gbọ́n tó bá ṣe balance. ó máa balance. ṣé rí nǹkan ṣe wá sẹ́ẹ̀. nǹkan ṣe wá o. nǹkan ṣe wá nínú ara. nǹkan tá a máa mójútó jù ni pé mo fẹ́ rà para. a lè ra cream 50,000. mo fẹ́ ra cream, mo fẹ́ rọṣẹ, mo fẹ́ ra aṣọ, mo fẹ́ ra bàtà, mo fẹ́ túnrun ṣe. mo fẹ́ ṣe frontal. mo fẹ́ ṣe frontal. gbogbo àwọn nǹkan yẹn ló dáa. ok. ló dáa. ṣùgbọ́n gbà wo la. ṣé inú ẹ wà òkè. ṣé inú ẹ wà òkè. tí ò ní padà kókó òjijì tó bá múra sí inú ẹ. tí ò bá múra sí. téyàn ò bá múra sí. pẹ́ ìpè club wa ti ṣubú. ẹlòmíì ṣubú tí wọ́n sọ pé ó látàkì ni. bàbá kan lọ fi gáàsì náà tó yẹ pé wọ́n kú sí yànà church. fóònù wọn náà padà fi pe àwọn èèyàn wọn pé kán wá gbé wọn. Africa Day wọ́n á ní ayé ló ṣe. ayé kọ́. wọ́n nígbà tí èlò church dédé. ìgbà tí a sún mọ́ bàbá yẹn tí mo ṣe kinní fún un tá a wo portrait bàbá ti lọ. ní yànà church bóyá ọ̀rọ̀ kò tí ì pé 4 days bóyá Monday. bàbá yẹn nǹkan pọ̀ lára ètò ń ṣe. jẹkújẹ tí àwọn yẹn dẹ̀ ń jẹ. ẹnìkan wà ó ní prostrate ó ní hernia ó ní ọ̀sà. ọkùnrin ẹlòmíì ń jẹ ṣàwámà 3 lójúmọ́. ṣàwámà ẹ̀ ni. kí ni wọ́n tún máa ń jẹ yín nú. parfait. wọ́n lè fi parfait du ọmọ mi. ẹlòmíì. òun ni kò má jẹ má yẹ kó pọ̀ jù. ṣe é rí ewúro lásán ewúro powder tẹ bá ní ewúro ò lè bàjẹ́ tẹ bá gbó tẹ gbó omi ẹ̀ wúlò. obìnrin mi ọkùnrin mi gan ọjọ́ òlẹ́nu mi ti mọ ewúro tó máa lọ já ewé ẹ̀ tó máa. tí wàá kàn já tí mo kàn kó kàn jẹ́. mo ṣe máa ń wò náà ẹ̀gbọ́n dáàdì mi kan wà tẹ́ pé ó máa ń mu ewúro bí omi ni. ó wá tiẹ̀ wá dá ká prevent ara wa ju kó tó ṣe wá lọ. ó máa ń dá gan. ṣe é pé nǹkan tó ń ṣe wá ń sìn èmi ti nurse tèmi láti 3-4 years báyìí. bọ̀ nǹkan tí mò ń lò mo sì wà lórí ewé àtegbò tí mò ń lò. fúnra yín gan. tí bá fẹ́ treat obìnrin tí mo rí pé nǹkan tí mo fẹ́ treat ẹ̀ fún èmi náà lò. máa lò. a ní mi ìfẹ́ kú bí mo ṣe kú sẹ̀. àìmí ní òun kú omi ní kúkú òjijì. wípé ó wà mí mọ́ ó lè wà nù ràn wọ́n ìran tí wọ́n nìyẹn. èmi kò ti lè sẹ́ẹ̀tì dórí ràn ti mí tèmi. fèmí bẹ́ẹ̀ ni. kò yẹ yín kò dé lè dórí àwọn ọmọ mi. ọ̀pọ̀ ìgbà mẹ́wàá tó jẹ́ pé nǹkan tí a rò pé bóyá generational. ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì pé mọ́mì òun kú ní 62 mọ́mì òun kú ní 62 bóyá 62 yẹn náà ń lòun náà kú irọ́ ni kò ní kú tó bá ti mójútó ra rẹ̀. tó ṣe ń gbàdúrà kó máa fi tọ́jú ara ẹ̀ kún. má kàn máa gbàdúrà nìkan. no. rárá o kò ṣàdúrà nìkan àdúrà láì sí gbèsè ṣé ó ń gbàdúrà nìyẹn. mo fẹ́ lówó sí lọ́jọ́ kò ká ṣọ́ọ̀ṣì ṣáyé ń ṣe ni. o fẹ́ èmi màá lówó next week wọ́n ti ní màá lówó ó ti wà nínú vision tí wọ́n rí. pásítọ̀ kan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó ní pásítọ̀ yẹn ní ok òun lọ sí ìsọjí ọjà tó dẹ̀ máa ń tà ọjà àrọ̀lẹ́ ni àbí bóyá bí ìsọjí yẹn ọ̀sán ni ọjà ọ̀sán ló dẹ̀ máa ń tà ó wá ti ṣọ́ọ̀bù ẹ lọ́sàn-án ó dẹ̀ gbọ̀nà ìsọjí 7 days lọ àbí ó dẹ̀ lóòótá. pásítọ̀ ó sì gbọ́ rẹ yóò wá dé padà sílé yóò sọ pé nǹkan kan ń ṣe àdúrà tó ń lọ. ẹni pé. wọ́n á sọ̀rọ̀ wọ́n á ní wọ́n lè lẹ́ẹ̀gbà Jésù. orílẹ̀ à ń lé kọ́sítọ́mà wọn. wọ́n lè lẹ́ẹ̀ lé kọ́ ẹ mọ̀ pé business center ni. Business center and church. And most of the time all these people will not tell you the truth. Wọ́n ní sọ ìwọ ẹni tó fi program sí aago 8 láàárọ̀ Monday ipe kí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì. èmi náà ti lọ orí òkè rí o. wọ́n dẹ̀ kún 2 ni àbí 3 àbí 4 rọ̀lẹ́ kí ló fẹ́ tà mọ́. áńgẹ́lì àgbé owó wálé. ìgbà tí mo ní godmother mi sọ pé mi ì ṣe nǹkan kan mọ́ yẹn ṣọ́ọ̀ṣì mo máa ń lọ. ẹ̀mí yẹn kàn sọ fún mi lọ́jọ́ kan ni pé kí ló ń gbàdúrà lé lórí. mo ní ráìsì àti catering kìíní náà ni èèyàn mélòó ló ti polówó ẹ̀ fún. advert wo gan ni wo gan ṣe. kí ló ṣe. promotion wo ló ń ṣe lórí nǹkan tó ń ta. lórí nǹkan tó ṣe mo bá tún mú fóònù mo bá wọnú DM àwọn tí mo rò bóyá lè gbéṣẹ́ fún mi oṣù díjọ́ kejì mo tún gborí òkè lọ. ìyá tó lórí òkè ó ní ó bá sọ̀rọ̀ ló bá sọ mọ́ ní wàásù ó kàn ń gbàdúrà lásán ni tó bá ti níṣẹ́ tó ń ṣe
tó ní pàtó iṣẹ́ tó ń ṣe òun gbàdúrà lásán wọ́n dọ́pọ̀ dórí òkè yá àdúrà rí o gbà mo kàn délé mo kàn lọ ronú padà ní pé ó tọrọ náà mọ̀ sọ yìí ẹjọ́ kí ni gbàṣẹ́ sí mo gbélé èyí mo bá tún lọ ṣe bánà mo bá lẹ̀ síta mo sì láwọn kòkó rin àti gáàsì ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti mọ nǹkan tó fẹ́ ṣe jẹun láàyè yóò kàn máa dààmú tó ń lọ ọ̀kan àwọn èèyàn ń dààmú o. jẹ́ kan bá mi sọ̀rọ̀ ó ní Smedia ẹ ṣàánú mi a ṣe program kan we are talking about Messi ní ìṣàlùbá àwọn èèyàn ṣe máa mọ̀ táwọn bá dé ó wá ní òun ti ṣiṣẹ́ gan-an pé ó wá dárúkọ ẹ̀ POS ó ti lọ ṣiṣẹ́ iṣẹ́ yẹn lọ bí i 10. Yóò wá mọ̀ táwọn bá dé yóò mọ̀ tí mo bá fẹ́ gbàdúrà even kí n kàn fẹ́ gbàdúrà fún yín gan máa ní kọ́lọ́run ó ṣàánú fún yín. bẹ́ẹ̀ni. àánú ló máa ń jẹ́ kéèyàn jẹ ibi tí ò ṣe sí. God bless you ma. ó máa jẹ ń bẹ̀ ibi tó ò ṣiṣẹ́ sí rárá àánú á mú ẹ lọ jẹ. ṣùgbọ́n kéèyàn tó ràánú ó gbọ́dọ̀ ní tó ń ṣe. nǹkan gidi. ó gbọ́dọ̀ ní nǹkan gidi tó fẹ́ pe àánú lé lórí. nǹkan tó rọrùn fún ẹ. tó rọrùn tínú ẹ dùn sí. ẹlòmíì gan kì í make research lórí ọ̀rọ̀ ayé ẹ. lórí ọ̀rọ̀ ayé ẹ. ó kàn ṣáà live life ní. ìjọsìn mo ní mo lọ kó certificate mi jáde yìí kò sí anybody nílé kò sí anybody nílé gbogbo nǹkan tí mo fi battle pẹ̀lú spirit mi pẹ̀lú kíní tí màá tún sọ̀rọ̀ síta mò ń sọ̀rọ̀ síta bí ìgbà tí mò ń báyàn sọ̀rọ̀. ẹ̀yin nìkan lè dá wá. èmi nìkan mo wà nílé kò sí anybody nílé lọ́jọ́ yìí. mo ń sọ̀rọ̀ mo ń bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ èwo ni kí n ṣe èwo ló kàn tí mo bá sì ń rí support àwọn èèyàn táwọn èèyàn fún mo máa ń lówó lọ́wọ́ ń gbà mí mo láwọn èèyàn tó máa ń fún mi lówó ṣùgbọ́n mi rí nǹkan fi ṣe ṣé bí mo ti ní mi ò lọ tó oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ títì mọ́ Ọlọ́run ti gbàdúrà yín mo ti ń gbaṣẹ́ àṣì ò wá ṣùgbọ́n wọ́n mi àwa lọ́wọ́ ìgbà tó yá mo tún lọ já pure water sílé ìgbà tí ìrìbí lọ. ẹ láìka ọzù gan. mo láìkí ẹ o èmi tó yẹ pé mo lọ Ghana mo ń tẹ̀lé èèyàn lọ Dubai Ọlọ́run ló sì ní mọ́ lọ Dubai gbà tó ráwọn méjèèjì àwa mẹ́ta là ń lọ yẹn àwọn méjèèjì ti kú wọ́n já mi lẹ̀ mo fẹ́ stamp passport ní Kútọ́nù wọ́n tètè dá mi lò wọ́n ti dá àwọn lò mọ́tò kún wọn lọ mo ṣáà ń pè wọ́n bá ní wọ mọ́tò Ghana kí n bá wọn Ghana torí Ghana la fẹ́ gbà mo bá dé Ghana flight ti lọ mo ṣe pé ẹnìkan tí mo mọ̀ Ghana nìyẹn wọ́n bá ní ṣé mo lè ta oúnjẹ ibẹ̀ ní ṣé oúnjẹ gangan ti kọ́kọ́ wù mí o. ẹ ta oúnjẹ ń Ghana. mo tó oúnjẹ o. ìyá Ghana kò ṣe pé mi mò ń sè ń bẹ́ẹ̀ o dáàdì yẹn ní wọ́n ní restaurant Nigeria kìíní so mo wá ń bá wọn ṣiṣẹ́ mo bá wọn ṣe yẹn fún 2 months gbogbo ìgbà ẹgbẹ́ mọ́ èmi rò bóyá Dubai mi wà ní o. ọlọ́wọ́ síbí. ṣe mọ̀ pé àwọn ti rí plus kìíní kan plus 233 ní nọ́mbà kìíní tó wọ́n ti lọ. báwo ṣàṣe rí yẹn báyìí. àwọn ti èmi ti fi ń pè wọ́n so bí mi ṣe kíní yóò ṣàbá mi lára mu owó tán fẹ́ máa san fún mi ò ṣe mo sì lówó lọ́wọ́ tí mò ń kó travel náà bí mo ṣe darí sí Kútọ́nù. àṣepadà ṣàgbó ń bàdàn. àṣepadà wa tàgbó. ẹ wo táwọn yẹn bá fẹ́ mọ̀ nípa nǹkan tó kù kán pé yín eré tí a bá ní ká máa sọ̀rọ̀ àníkò lórí ètò lónìí. ọlọ àṣepadà tàgbó mo wá darí sí Kútọ́nù mo ti ń ta oúnjẹ ṣé wàá rí ẹni tí mo bí ọmọ fún báyìí Kútọ́nù ni mo ti wá pàdé ẹ so ibi tó o bá rìn kiri lọ ó padà ẹ̀yọ́ kan mọ̀ jájákì first born mi àti second born mi 10 years náà gbà ló wà ara wọn so I wait mo dúró mo ní sùúrù o. ẹ ọ zù. mo ṣiṣẹ́ rí tí mo ṣe wà mọ́ èmi ò sọ pé mi ì ṣe yálò ọmọ lò kò sí mi lánìí tán kan ò sí o ṣùgbọ́n kò sí nǹkan tó ọmọbìnrin ní èjì mi tó máa ń ní tí mi ò ní. nígbà yẹn. dísìn. wow. kò sí nǹkan tí mi ò ní nínú nǹkan nù létányàn ń lò mi ì lè fẹ́ ṣe patí kí n lọ yá mi ì lè lọ yá síbí. ní tẹ́ lọ́rùn pé èèyàn ní nǹkan. ní nǹkan ó tẹ́ mi lọ́rùn torí mo láyọ̀ ọkàn. mo láyọ̀ ọkàn. ipe mo wá fẹ́ even kí wọ́n sọ pé wọ́n fẹ́ rọra ta tẹ́ǹtì kékeré tí wọ́n fẹ́ dúró sábẹ́ mo ní. wow. tí màá rọra dúró sábẹ́. wow. mo ọ̀zù. mo lọ ṣọ́ọ̀ṣì Kútọ́nù mo sì pàdé ẹni tí mo bí ọmọ fún tí mo ń sinmi lọ́wọ́ ọmọ tí mo bí last born mo ti ń sinmi. gẹ́gẹ́ bí ọmọbìnrin owó ni mo fẹ́ báyìí ní sí. owó ń bọ̀
gẹ́gẹ́ bí ọmọbìnrin tí bóyá ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí pé bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ tí ọ̀nà fẹ́ rògbò fẹ́ dàrú díẹ̀ bóyá wá lóyún àbí nǹkan kan because most of àwọn ọmọ tó wà ń sìn ẹ̀sìmà tó máa ti lóyún ẹyọ kan tó ń gba oyún tí wọn rọ́kọ gbà ẹ̀sà wọn máa ń tọ̀nà sí hook up ni o. ayé wọn ta ni ayé wọn ta nu tiwọn. tó dẹ̀ yẹ kó lọ abẹ́ níyẹn kó fi. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé mi ì ní support àwọn èèyàn ni mo fi fẹ́ ṣẹ́yún mi ì ní support àwọn èèyàn ni mo fi bímọ ni mo fi tún sáré lọ rì má rí ìwọ ló ní focus o. tó bá níbi tó ń lọ nínú ayé wàá wò pé mo ti bímọ kí ló tún kù. ìgbà tí mo lọ sí Cairo ọmọ mi ò tí ì pé ọdún 5 o 3 years ni mo fi sílẹ̀ bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ ọmọ mi ló wà tí mo fi lọ ọ̀zù ọdún 2 ni mo lò ní Cairo tí o bá ń ṣe àwọn oní travelling tó gbà mí. ẹ tún fẹ́ padà lọ. mo fẹ́ padà lára ẹ̀ náà ni mo ní mò ń lọ sí Dubai yìí tó bá travel rí tó bá dé èèyàn ò ní fẹ́ dúró sílé èèyàn ò ní fẹ́ dúró yípe èèyàn wá bímọ kankan ń ṣòpin ayé tó bá lè rọrí mọ̀ ìdùnnú ni ó padà jẹ́. jásí. àwọn iléeṣẹ́ ìgbà tó yá nígbà kan àwọn iléeṣẹ́ kan wà tó yẹ pé àwọn ló padà fún first born mi ní scholarship. wow. tó lò láti GS1 to SS3. wow. bẹ́ẹ̀ni GS1 to SS3 náà fi fún scholarship. tó bá ti ṣẹlẹ̀ báyẹn má dúró. kéèyàn má dúró ni tó bá ṣe ń gbàdúrà máa fi gbìyànjú kún ọ̀rọ̀ ayé ẹ̀ kò ṣe pò lọ kún ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì èèyàn ni. tí o fi jẹ́ pé ṣọ́ọ̀ṣì ṣé àwọn pásítọ̀ wa yẹn náà kò ṣe pọ́n mẹ́kọ̀ọ́ ni. àwọn ẹlòmíì dẹ̀ máa ń ṣe mistake tí wọ́n bá ti di bí single mother bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń gbójúlé ọkùnrin míì pé káwọn déètì ọkùnrin míì kó lè máa bá wọn tọ́jú ọmọ kó lè máa fáwọn lówó. níbo ìwọ náà lè ṣiṣẹ́ fúnra ẹ̀. mo ṣe secretary. mo lọ sí Katangwa mo lọ raṣọ màá raṣọ wá màá wá ta Katangwa lẹ́kọ̀ọ́ ni mo ti lọ máa ń kó aṣọ òkìrìkà. iṣẹ́ mi ò lè ṣe gan. mi ì tiẹ̀ lè kà á. mi ilé ka ẹni tó jẹ ẹta ṣinṣin ẹta aṣọ ẹ lọ Cairo kí lè títà ẹ náà. mo ta liquid soap mo ń ṣe liquid soap. mọ̀ pé bí tẹ́ bá ti jókòó pé kí ló kàn ní lẹ́sọ̀ pé jẹ́ tún try ilé ọ̀yà jẹ́ tún try ilé ẹnìkan sì bí mi náà ó ní ṣe bus stop ẹ̀ làgbo títa mo ní bẹ́ẹ̀ ni. mo ní bẹ́ẹ̀ ni ó ní bus stop mi ni bus stop torí mo rí. you actually find this one easy for you. ó easy gan ó rọ̀ mí lọ́rùn gan torí nínú àkọsẹ̀jáyé mi tí mo bá wù ẹ́ sàn tó fi gbàgbọ́ gbà lọ́wọ́ mi wà wò sàn. wow. yeah. tí mo bá sọ pé lò báyìí. àwọn ọmọ January. bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lè di doctor. pẹ̀lú kan tí mo ti ń doctor. bẹ́ẹ̀ ni náà. wow. tí fìgbàgbọ́ gbà mí ṣáà fìgbàgbọ́ kí n gbómi fún yín. ó máa ṣiṣẹ́ ó máa lọ bí tá a ràn gangan. tí máa fẹ́ gbàgbọ́ fún yín màá ní ibi tá a ràn yẹn ló máa lọ láti ṣe Èdùmàrè. ìporúkọ Jésù mọ́ o kò ṣe pé torí pé mò ń tàgbò. okay. but ìyẹn ó mystery nìyẹn. àṣẹ Èdùmàrè ẹni tó dá ayé àti ọ̀run. àti ọ̀run ni ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. òun ló dá ewé. òun ló dá egbò. mo lè pè ní láṣẹ Ọlọ́run. bó lè má sound weight tó létí yín torí Ọlọ́run tá à ń sìn pọ̀. àṣẹ Èdùmàrè ó máa ṣe. ó máa ṣe kò sí ni. so. ẹ ṣeun gan ní àtàárọ̀ ẹ ṣeun gan tí àwọn olólùfẹ́ wa àbáwọn tó máa ń wà tó máa dẹ̀ tún sọ pé ká tún gbé yín wá ṣe máa dá wọn lóhùn. máa dá yín lò. ẹ ṣe gan fún àwọn ènìyàn bóyá lára àwọn kan tẹ́ ti sọ tí wọ́n wò pé ó yẹ kí n pè ṣé ẹ máa ń cancel èèyàn lórí. mo máa ń cancel èèyàn kò ń ṣe gbogbo àìsàn náà ni ó yá mo fẹ́ tàgbò fún yín. bóyá o kàn ní láti kàn mójútó àwọn kankan yà fún àwọn kankan má ṣe àwọn kankan mọ́. ṣé wàá rí àwọn kan wà wọ́n stubborn. tẹ́ bá sọ fún wọn pé kán mọ̀ jẹ nǹkan wọ́n á ní àwọn olè ṣe káwọn. ó dàbí kẹ́ sọ fáwọn kan ṣe pé má jẹ ṣàwámà mọ́ fún mi 1 month. ìwọ tó ẹni ẹ sọ pé fẹ́ rù báyìí
ṣé wàá mọ̀ pé nínú ṣàwámà àwọn kírìmù kan wà bẹ́ẹ̀ tó lè jẹ́ kí cholesterol kó tún máa ṣe ló lè fẹ́ mọ̀ jẹ. òun dẹ̀ ní ṣe favourite ẹ̀ báyìí kí la fẹ́ ṣe báyìí. á fún wọn lágbo tó bá sọ pé kò ṣiṣẹ́ láwa ṣẹ̀ṣẹ̀ máa ń déètì ẹ̀ pé àlọ́ ò ní jẹ́sẹ̀ ò ní jẹ́ tó o bá ti jẹun ló tó ṣe. ẹnìkan sọ pé àwọn ò lè yí ọrùn sẹ́gbẹ̀ẹ́ àwọn ò lè yí wọ́n ti jẹ ṣàwámà. ó dẹ̀ ń jẹ pàfẹ́ jẹ ṣàwámà jẹgbẹ́. so ẹlòmíì ò ń gbọ́rọ̀ o. ṣé ẹni tí like nsìn ẹni tó fẹ́ slim tí ó fẹ́ sanra ṣé kò dá kí irú ẹni bẹ́ẹ̀ kó máa jẹun late hour lálẹ́. kò dá o ẹni tó fẹ́ slim tí ò fẹ́ sanra 6 ni ó máa jẹun. 6 ìrọ̀lẹ́. 6 ìrọ̀lẹ́ ló ń jẹ alẹ́. ó ti wà pẹ́jù aago 2 ṣe rí ó sanra kò fẹ́ sanra mo ń wá láǹfíà àtẹ̀mí gígùn fún rẹ̀ ni ṣùgbọ́n tó máa sọ pé ó yá mi ìfẹ́ sanra mo sì fẹ́ mọ̀ jẹun láago 9 àṣà o yóò mọ̀ sanra lọ ni o. torí kò sí time tí oúnjẹ yà fi digest. kò sí tí o fi digest normally gan àwa ilẹ̀ Yorùbá là ń jẹ oúnjẹ alẹ́ láago 9 aago 6 ti wà òkè ó tiẹ̀ wà pẹ́jù pé bóyá o tètè wọlé àbí nǹkan tó bá ti jẹ ní 7 ó sì lè gbé dọjọ́ kejì. ìgbà tí ìyẹ̀pọ̀ fẹ́ lọ jà lójú wọn. tẹ́bí bá sì ń pa kó mu mi. tó bá jí pa ẹ lóru mu mi. ṣé ẹ rí iṣẹ́ tómi náà ń ṣe lára kò ń ṣe kékeré o omi iṣẹ́ tó ń ṣe lára kò ń ṣe kékeré o. Wow. àìsàn tí omi ń wò kò ń ṣe kékeré. a máa sọ yẹn ní episode 2 later. So for people that want to reach out to you, that want to call you, that need some ideas and so ẹ máa bá wa ṣe social media and doyin we on Instagram, Facebook, TikTok, then ẹ máa bá wa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín táwọn yẹn lè pè yín sí. Okay, ní TikTok mo jẹ́ Àṣàbí Apps. Àṣàbí Apps. Yeah. Okay. ní mi kì í sábà lo Facebook. Okay. Oluwafunmilayo ló wà níbẹ̀ mi ń lò. Okay. Instagram Àṣàbí Apps. Àṣàbí Apps on Instagram and TikTok. Ibi tí wà active nìyẹn. ibi tí mo ti méjèèjì yẹn tó máa fún mi ní message máa tètè reply. Okay. lórí ẹ̀. ṣé phone number yín dẹ̀ wà ń bẹ̀. phone number mi wà ń bí méjèèjì. ẹ bá wa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín náà. alákọ̀ọ́kọ́ 070 12 00 21 63. Yeah. ìyẹn tán bá pè ní call tán bá bá mi sọ̀rọ̀ WhatsApp máa reply. WhatsApp àti call tí bá pè yẹn ó máa lò. ó máa lò. Okay. so ẹlẹ́ẹ̀kejì 082 98 94 16 77. ìyẹn WhatsApp lásán. Just WhatsApp. Okay. fáwọn tó fẹ́ pè láti abroad. WhatsApp lásán ni. WhatsApp. Okay. This is very great. Ẹ ṣé gan. Àmọ̀ràn kékeré fún àwọn ènìyàn láti máa tọ́jú agbára wọn. Àmọ̀ràn mi fún àwọn ènìyàn ni wípé ẹ jẹ́ ká máa lọ yẹ ara wa wò. ká máa ṣàyẹ̀wò ara wa. ká máa ṣe àyẹ̀wò ara wa. kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí orí bá ń fọ yín kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ lògùn. tẹ́ bá ti rí pé ti ń rí pé mo jí láàárọ̀ yìí nǹkan yìí kò ṣe pé ó ń ṣe mí bẹ́ẹ̀ lánàá ẹ lọ ṣàyẹ̀wò. ṣe rí àwọn test kan wà tán máa ń ṣe wọ́n á bẹ̀ ṣe BP pulse rate kò ṣe pulse rate o pulse rate bí pulse èèyàn ṣe ń read so wọ́n á ṣe sugar level sí bẹ́ẹ̀ cholesterol àwọn àyẹ̀wò yẹn kò ju 1,000 naira lọ. wọ́n ń ṣe ní area ọ̀nà ìyànà church àwọn àyẹ̀wò mi wà tó yẹ pé 500 naira péré ṣé ẹ̀dẹ̀ rí 1,000 àti 500 yìí ó lè gba ẹ̀mí èèyàn torí ò mọ nǹkan tó ń ṣe ẹ́ nínú ara tó bá yẹ̀ wò ni wàá fi mọ nǹkan tó fẹ́ ṣe ìyẹn number 1. ẹlẹ́ẹ̀kejì ni pé tí nǹkan bá ń ṣe wá tá a bá ti lo oògùn sí tí ò bá ti tètè gbò ẹ jẹ́ ká tètè ké síta ó lè jẹ́ pé ewé tó wà lẹ́yìn kùlé wa yẹn ló máa wù wá sàn ó lè jẹ́ pé nǹkan tó fojú ré náà yẹn ló máa wù ẹ́ sàn. ẹlòmíì ò kì í bá neighbor sọ̀rọ̀ ẹlòmíì ò ní lè sọ̀rọ̀ jáde ṣẹ́ẹ̀dẹ̀ rí nǹkan báyìí ń ṣe mí màmá kan wà tó yẹ pé ibi tí ṣúgà wọn tó ṣe dé ní àsàtọjọ́ Friday tó lọ anything ló lè ṣẹlẹ̀ sí wọn
anything ló lè ṣẹlẹ̀ sí wọn. Wọ́n kàn ní àwọn ní diabetes, àwọn fẹ́ ra kíní diabetes. Mo ní ẹ lọ ṣe test. Wọ́n láwọn ti ẹ̀ ní machine yẹn lè bá àwọn ti lò ó ti pẹ́. Mo ní ẹ lọ lò tó bá ti dàárọ̀ kẹ́ tó jẹun. Ẹ ṣe kẹ́ sẹ́ǹdẹ̀. Ìgbà tán sẹ́ǹdẹ̀ ó ti di 250. Ẹni tó bá wà medical line yóò ti rí kí sugar level yẹn wọ 250. Ẹ sì rí pé díẹ̀ ló kù, Ọlọ́run ló yọ wọ́n. Mo ṣe sọ fún wọn ní pé ṣé ẹ sì ń jẹ magi ni? Kí láwọn jẹ magi? Ẹ ní jẹ magi mọ́. Àwọn gbogbo àwọn kinní yẹn lifestyle náà máa ń determine. Lifestyle kò ṣe pé bóyá wọ́n bá sùn ó ṣèṣekúṣe sẹ́yìn ó ṣe kinní kan. Wàhálà wo ló ti fa yí ẹ ṣe láti bẹ̀rẹ̀ títí di ìgbà tó wà yìí. Gbogbo àwọn nǹkan yẹn tá a bá ti lè ṣe ẹ̀mí wa ó gùn. Ọlọ́run tó fún wa lẹ́mìí lọ tọ́jú ẹ̀. Lóòótọ́ Ọlọ́run ló lẹ́mìí ló ń gbà ṣùgbọ́n báwo ló ṣe tọ́jú ẹ̀mí ẹ̀ sí? Tó bá tọ́jú Ọlọ́run ó gbà náà ni. Ṣùgbọ́n tó bá tọ́jú ẹ̀ ó sì lè fọ́lọ́run fúnra rẹ̀ nígbà tí ó bá tọ́jú ẹ̀. Ó ń sọ fọ́lọ́run nìyẹn pé nǹkan tó fún mi ò ní wúlò ẹ̀ gbà. Torí má torí bá ń fẹ́ tó kàn ń lo paracetamol ṣáṣáṣáṣá tó wo nǹkan tó kọ̀ sórí fífọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń kọ̀ sórí fífọ́. Tẹ́lómi náà bá sì fẹ́ lọ ra àgbo kó try láti fún wọn ní kinní condition tí mo wà lélẹ̀. Nínú àgbo high blood pressure àgbo yẹn ewé kan wà tó lóyún ò gbọdọ̀ lò tó jẹ́ pé tẹ́ bá fàdé ewé yẹn mọ́ àgbo high blood pressure oyún ó bàjẹ́ lára rẹ̀ àbí kí nǹkan kan sọmọ inú ẹ̀. So o gbọ́dọ̀ sọ condition ẹ̀ fún ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún ẹ. Ni mo fi sọ pé àtolóyìnbó àti àwa tá à ń ṣe ewé àtegbò àjọ nílò ara wa. Bẹ́ẹ̀ni. Kò yé yín ẹ try láti lọ ṣe àyẹ̀wò ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ara. Ewé kan wà tẹ́ bá fẹ́ ṣe àgbo fún oní high blood pressure tó jẹ́ pé tó bá ní heart problem a gbọ́dọ̀ fi ewé yẹn mọ̀. Ó máa affect ẹ̀ tó bá wà bẹ́ẹ̀. Ó máa affect ẹ̀ á trigger nǹkan mi. So gbogbo àwọn kinní yìí ẹ̀mí wa ó gùn. Àgbo wà náà tó lè kí ọ̀sán náà. Ẹ náà 100. Àgbo ọ̀sà wà, àgbo infection wà, àgbo diabetes wà, àgbo fibroid. Àìsàn wo lẹ́sùn béèrè lẹ́ẹ̀kan? Àìsàn tó bá ń ṣe é sọ o. Gbogbo àìsàn. Gbogbo àìsàn. Àgbo ẹni tó rí èyí tó ti mu gbó bóyá ti mu nǹkan tí ò dá bẹ́ẹ̀ ni. Tó ti mu kólóòsì tí. Brain ẹ̀ máa balance. Brain yóò balance àgbo ẹ̀ wà. Àgbo ẹ̀ wà Ọlọ́run. Àgbo ẹ̀ wà. Tí ẹ bá táwọn tó wà lábúrò tó máa reach out sí ẹ lè bá wọn send ẹ̀ náà. Ẹ nà mo máa send kan dáadáa. Ṣé ẹ rí abroad tẹ́ sọ yìí jẹ̀díjẹ̀dí ti fẹ́ báyé wọn jẹ́. Jẹ̀díjẹ̀dí ìdí yíyọ jẹ̀díjẹ̀dí ó ti fẹ́ báyé wọn jẹ́. Mo send àgbo sí Dublin jẹ̀dí 9 jẹ̀díjẹ̀dí ó ti bá ẹ mọ̀ bí ẹ yàrá lóyìnbó. Ṣé ẹ mọ̀ pé àwọn òrèwé jẹ báwa ṣe ń jẹ ẹ̀yin nísìnyìí tó bá yẹ pé jẹ̀díjẹ̀dí ń ṣe yín tẹ́ bá mú làpá wọ́n pe ewé kan léwé làpálàpá tàbí wọ́n dẹ̀ máa ń pè ní ìyálòdè. Tẹ́ mú ewé ìjìnrìn tẹ́ fi nǹkan ewé kan náà kùn ẹ sì lè lo méjèèjì yẹn lásán tẹ́ gbó dáadáa omi ẹ̀ tẹ́ fún tẹ́ mú ẹ̀rọ abuyọ̀ díẹ̀ sí inú yẹn á ṣètò ẹ̀ lọ yàgbé. Ṣùgbọ́n ṣé ewé ìjìnrìn bẹ́ẹ̀ lu èbò ni. Kò sí o. Níbo. Wọ́n á dẹ̀ mú ice cream. Wọ́n á kó gbogbo ẹ̀ síwájú. Àwọn ọmọ wọn bẹ̀ dẹ̀ nílé tó bá fọ́ nìkan tó kóró báyìí problem ni. Wọ́n á wá mú ẹni tó bá ti gbé ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà tó yẹ pé bóyá yẹ àti bàbá ọmọ Nàìjíríà ọmọ rẹ̀ ó ní jẹ́dìjẹ́dì o yóò ní ọmọ rẹ̀ ó ní jẹ́dìjẹ́dì. Ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ara yín o ẹ já máa tọ́jú ara wa. Ẹ tọ́jú ẹ̀mí wa ẹ já tọ́jú ẹ̀mí wa. Mo ti sọ àwọn èèyàn nù torí pé mi ò mọ̀. Ìgbà tí mi ò mọ̀ ẹ ti lose àwọn èèyàn. Mo lose àwọn èèyàn àwọn kan súnmọ́ mi tó yẹ pé nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ sí ó yẹ kí nǹkan kákan ṣe. So àwọn tó kù lọ́dọ̀ mo mójútó wọn ni o. Àbúrò mọ́ mi kan àwọn ló kù fún mi ìyá mo mójútó wọn bí. Màá kó gbogbo ẹ̀ fún ẹ máa lò tẹ́ bá sì ti ń lọ ẹ̀sùn mọ́ mọ́nítò ẹ̀ tí bá sì fún wọn ní nǹkan ó yẹ lò fún 7 days ó yẹ tún test ara yín ó yẹ lò fún 14 days ó yẹ tún test ara yín so that a lè jọ pẹ́ fúnra wa
tó bá ṣe wá jẹ́ pé àti pé ṣọ́lọ̀ nǹkan kú kékeré mọ́ wà ní mi Ọlọ́run kọ́ pé ká kún kékeré o. wàá dẹ̀ tún jẹ̀bi tí o bá ṣe nǹkan tí aràn ìwáyé wá ṣe kó tó kú. ṣe bí mọ́ èmi ni wọ́n rí lẹ́kọ̀ọ́. ṣé kò ṣe pé ìyá ti ṣí restaurant ṣèkó. So please let's call it today. Thank you, and I think you have learned and you have picked something. Emi fúnra mi mo ti learn. Yeah, so thank you and thank you so much. Yes, thank you sir. so much. Yes, thank you sir. so much. Yes, Let me sir. say thank you so much for not giving up. Then me ò give up o, me ò now give up. you No, kò yẹ ká give up. No. Ojú mi rí o. No more. Ah, For sure. ojú mi rí, mo jẹ̀yà, mo mùyà, ojú mi rí. Gan, ojú mi rí gan, ṣùgbọ́n adúpẹ́. Wọ́n tó bá ń go through challenge, má rora ẹ̀pin. Kéèyàn má rora ẹ̀pin. Má rora ẹ̀pin. Kéèyàn má rora ẹ̀pin. It's gonna sweet very soon. Wàá gbàdúrà, wàá fìgbésẹ̀ gbà. Yes. Wàá gbàdúrà, wàá fìgbésẹ̀ gbà. Èèyàn adé padà bọ̀ sójú yìí. Má rò pé o ti ṣiṣẹ́ kan ní èmi náà certificate mo ní mo lọ tú yẹn 2004 ni o. Certificate 2004. Now. Lẹ́yìn gbé kiri. Certificate 2004 ló ta mí dì padà lọ sí pé mo fẹ́ padà sí ìdíṣẹ́ nursing. Pow. Ẹ wo 22 years ago àbí. Lọ fà. Certificate gbà yẹn mo ti wò pé kò wúlò. Àní ní 2024 mo tún lọ ṣe kọ́ọ̀sì. lọ́nà ní kí n má ti sọnù. mi lè sọnù láìla. Ìgbà tí mo lọ sí school of hygiene ni wọ́n sọ fún mi pé mi ní chemistry ni mo tún fi wá lọ padà lọ ṣe GC. So kéèyàn má sọ̀rọ̀ ètí nù àsìkò lọ. Yes. Sòfà tó lè gbé apá gbẹ́sẹ̀ kò sásìkò tó lọ. Okay, wọ́n máa ní tẹ́mi bá wà ìrètí wà. Kéèyàn má rò pé ó ti lọ kò lọ. Ìwọ ni kò dìde lójú oorun ẹ̀. Tají. All right, so a ò ní rí jù báyìí lọ lónìí. Ẹ ṣeun gan látara tẹ̀sí wọn wá. I'm still your humbles, and don't forget to please subscribe on this channel, doing that to get notification on your phone. So I'm still your humble, still Adekunle. Stay blessed and stay cool. Don't fight. And if you are in Nigeria, please go and get your voters card. I love you.